káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi ẹ jẹ́ ká fi ṣe àgbéyẹ̀wò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àgbà ọ̀jẹ̀ olórin kan lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n jẹ́ àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ olórin nílẹ̀ yìí, tó sì jẹ́ wípé ṣàṣà lolórin ńlá tí ò tíì mú nǹkan kan gẹ́gẹ́ bí àǹfààní lára orin wọn, yálà kí ó yá orin wọn lò àbí kí ó yá àṣà àti àgbékalẹ̀ orin wọn lò. Àwọn náà ni àgbà ọ̀jẹ̀ Lai Adis. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó ń dunni a kì í fi sábẹ́ aṣọ o. Ìwọ tó fẹ́ rìnrìn àjò lọ sí Morocco, Canada, USA tàbí UK, má ṣe dúró, máa bọ̀. TBIL Travel ń ṣèrànlọ́wọ́ fún ọ láti gba visa rẹ nírọ̀rùn. Kò sídìí láti ṣe ìdádúró. TBIL Travels ní ọ̀nà rẹ láti débikíbi tó fẹ́ lọ. Má fọwọ́ tó ń dùn ẹ́ sábẹ́ aṣọ o. Ṣe àmọ̀nà rẹ pẹ̀lú TBIL Travels. Ìyára, ìdánilójú àti àìléwu. Bẹ̀rẹ̀ ìrìn àjò visa rẹ pẹ̀lú wa lónìí. Tẹ àtẹ̀jíṣẹ́ tàbí kó lọ sí tvils.com. Màmá retí ẹ, ó dàbọ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Orúkọ mi ni Láìwọlá Àdìsá àti gbogbo èèyàn mọ̀ sí Lai Adis. Ọlọ́run làgbà ọ̀jẹ̀, olótún dá ọ̀jẹ̀, olólọ́jẹ̀ tó jọ̀jẹ̀ lọ, ọ̀jẹ̀ tó ń dẹ́rù bọ̀jẹ̀ ni. Tani Lai Adis? Láìwọlá Àdìsá, èèyàn bíi tiẹ̀ náà ni mí. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun, àbí mi ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Mo jẹ́ ọmọ ìlú bíi tí bá ní ìlú mi á tó mẹ́ta. Bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Sí mẹ́rin ṣá. Nísìn ni pé mo jẹ́ ọmọ ìlú Ìlòbù, ṣùgbọ́n wọ́n bí mi síbẹ̀. Ìlú bàbá mi ní Ìlòbù, ṣùgbọ́n ìlú ìyá bàbá mi, ìyá bàbá mi ní Fọ́n Ọ̀ṣun, ibẹ̀ ni wọ́n. Ẹ súnmọ́ra yín. Ibẹ̀ ni àjọwà náà ni. Ibẹ̀ ni wọ́n bí mi sí. But lẹ́yìn yẹn mi rò pé mo jẹ́ ọmọ oṣù mélòó kan tó fi gbé mi lọ sí ìlú kan tó ń pè ní Ìrágbérí lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀dẹ̀mẹ̀. Ìrágbérí ọ̀gá. Òun lèmi gan tí mo jókòó. Ọmọ ayòrò, ọmọ ṣe ọmọ ojúlé kókó, ọmọ òṣùrò ṣọba àlùfọ́n. So ìlú mi nìyẹn tí mo mọ̀ nílùú mi gàgà ni. Tọ́ yín dàgbà ni. Tí mo mọ̀ nílùú mi nìyẹn. Rísì tí mo fi mọ̀ nílùú mi ni pé Ìlóbù mi ìmọ̀ yàn kankan bẹ́ẹ̀. Kí wá ní ìbáṣepọ̀ yín pẹ̀lú Ìbàdàn nílé Olúyọ̀lé? Torí ọ̀pọ̀lọpọ̀ rò pé ọmọ bíbí Ìbàdàn ni. Ìgbà tí mo kúrò ní Ìrágbérí tí mo jáde school, sọ pé mo tún ní Ìrágbérí. Ìlú mi ní Fọ́n, ìlú mi ní Ìlóbù, ṣùgbọ́n Ìrágbérí yẹn gangan sọ pé o lè wà níbì kan tó bá wà lẹ́yìn àjò ibi tọkùnrin bá ń fà sí, tí ọmọ tó bá ronú lọ títí tó pé mo fẹ́ lọ lé, tó jẹ́ pé Àgbérí lọkàn mi máa lọ. Ìbẹ̀lẹ̀ ní àwọn tẹ́jọ́ ṣe kékeré sí. Fún mi ìléyàn kankan tá a jọ ṣe kékeré, mi ò gbé bẹ̀. Ìlóbù mi ò, ilé wa ń lò mí ìdámọ̀. No, I'm not joking. Mi mọ̀ pé okay, ilé mo ṣàmọ̀ kan nílé ìtàn ló mọ́ nílé wa, but I have never been there. Àmọ́ Ìrágbérí hun. Ìlú mi nìyẹn. Ẹ yájú báyìí pé mo lè tí èèyàn ń gbọ́jú pé ibi ò ní ìlú yìí o, ibi ò ní gbọ́jú sí o, Ìrágbérí primary school. Everything mo láhùn sí. So ìlú yẹn lèmi rí gẹ́gẹ́ bí ìlú mi. Ọmọ Nàìjíríà dẹ̀ ni mí, mo lè discover ìlú mi fúnra. Kí wá ní ìbáṣepọ̀ yín pẹ̀lú Ìbàdàn nílé Olúyọ̀lé? Ó ṣe pé náà mo bá bọ́lá tẹ̀kàn nígbà tí mo kúrò ní Ìrágbérí, mo jáde secondary school, mo wá sí Trade Center Òṣogbo, mo jáde, mo ṣe 2 years kan síbẹ̀. Mo kọ́ ní ìmọ̀. Nígbà yẹn tí mo kúrò bẹ́ẹ̀ mo tún wá lọ bá wọ́n ṣe títí Èjìgbò sáàgbérí, títí Èjìgbò sí Awó lọ́dún yẹn. In the 70s, so mo wá wò pé okay, nǹkan tí mo kọ́ yẹn jẹ́ practicalize ẹ̀. Mo join jí ètò ìgbàdé. Àwọn kan tí mi ò mọ̀ bẹ́ẹ̀ mo tún join yẹn láti mọ̀ practical, pé theory la lọ kọ́, mo lọ kọ́ practical, mo mọ̀ ń pa ya bọ́n ṣe ń wa caterpillar, bọ́n ṣe túnṣe. Kan tó gbé mi wá Ìbàdàn ni. Because àwọn Tẹ́wọ́gbadé, jí ètò ìgbàdé Ìbàdàn ní headquarter wọn, tó rọ́mọ Ìbàdàn ni wọn. Ìgbà tó ń parí
títì wọ́n láti padà sí bẹ́ẹ̀sì wọn. Ìgbà tí mo wá ń wá sí Ìbàdàn pé kí wá ibi tí màá ti ṣe caterpillar ọ̀tọ̀ níbi tọ́lọ̀ ń gbà nítorí ti bẹ̀rẹ̀ ni. kódà kí ni ìrírí kékeré yín Like bóyá wọ́n bí yín sílé olówó àbí bí ohun ìdojúkọ torí wọ́n sọ pé ẹ̀yin ọmọ ológo báyìí wípé kékeré yín. wọ́n bí mi sílé olówó nídàkejì. Sí Bíbélì sọ ó ní nínú kòkò dúdú lẹ̀kọ̀ funfun ti máa ń jáde. Tó bá rí àwọn tó ń làmìlaka lé ní tó bá wo background wọn ó rí pé from grass náà ti wá kan tó di grace. So wọ́n bí mi sí ilé olówó rárá, wọ́n bí mi sí ilé kọlà kò ṣàgbé. Kò dẹ̀ ṣàgbé. Nítorí àwọn ohun wọ̀ nígbà tẹ́mi wà primary school mi ò wọ bàtà lọ school rí. Ẹ wọ bàtà. Bàtà báwo ni a máa máa pẹ̀ láṣẹ náà nítorí kò sí gbogbo wa ń tà ń lọ school à ń wọ bàtà. A dẹ̀ ní bàtà torí bá ṣe dé yẹn náà la máa lọ kiri gbogbo wa ń lọ sóko náà kan tá a máa wọlé. Ǹjẹ́ ní ìdojúkọ kan ní kékeré mi ò tí ì sọ ní àgbà. Ìdojúkọ tí bá ní mo kọ́kọ́ ní ní kékeré pé kọ́lọ̀ ń fọrún kẹ́yà mi. Ìdojúkọ yẹn heavy but to God be that glory nítorí pé ọmọ tó bá jólógo máa ní ìdojúkọ. Tó bá ní ìdojúkọ tó bá nítàn ìtàn ò lè tàn. Sí ẹ tí ò bá rẹ́ nìtàn máa tán. Ó wá fún pé màmá mi fi mí lẹ̀ ní ọmọ bíi ọdún 3 ló ti lọ. So ìyàwó bàbá ló tẹ̀ mí ló take up mi láti gbà yẹn. So báwo lórí ìbòjú mi ṣe máa rí. Tí mo tẹ̀ tún jẹ́ ọmọ ológo kíkan fi ṣe example fún ẹ tí mo tún jẹ́ ọmọ ológo báwo lọ sí fi ìbòjú mi máa rí. Tẹ́ pé ìyàwó bàbá ló tẹ̀ mí dàgbà láti kékeré tó ń wẹ̀ fún mi tó ń ṣe gbogbo ẹ̀. Tí ó yẹ pé ìyá rẹ̀ tó yẹ kó máa ṣe gbogbo eléyìí fún ọ ó lọ ó wá gbé wọ tì mí. Òun tiẹ̀ sọ pé nǹkan tí mo fi ṣẹ̀wọ̀n ni pé màmá mi bí mi. Ṣé o ti yẹ bẹ́ẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ wò mí dàgbà èmi ẹ̀ náà lẹ bí mi tó ti yẹ dó gbogbo yẹn tọ́nú ẹ̀ òun náà jẹun ọba tó yẹ kó jẹ kó tó lọ but at the same time ló mọ̀ sọ ni wípé ó rí i pé ọmọ ológo tó ń bí sínú bàbá mi dẹ̀ bí ọmọ 10 péré èmi là kọ́ bí. Wọ́n bímọ púpọ̀. Èrò kan tí kò sí ìtàn rí tó gbé ọ lórí rédíò rí. So kò lè mọ̀ pé Ọlọ́run kàn fẹ́ kéèyàn dàgbà nínú òfin ọ̀la ni tọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà mo kàn fò yẹn tó rójú rí gan kékeré. Ṣé orúkọ yín gangan ni Láì Àdìsá? Bàbá mi ló sọ mí ní Ọláìwọlá Àdìsá yẹn lèmi change sí Láì Àdìsá. Àdìsá yẹn ni mo fi dí kan fún Láìwọlá Àdìsá Adéjùmọ̀ mo wá yọ dí kan nínú Adéjùmọ̀ mo fi kún Àdìsá mo fi dí méjì sáàrin Àdìsí. Wá jẹ́ Láì Àdìsá ó wá kó gbogbo rẹ̀ pọ̀ báyìí. Ó kó gbogbo ẹ̀ pọ̀. Kí ni orin bó lẹ ṣe lè ṣàpèjúwe orin? Orin jẹ́ ẹ̀bùn dẹ̀ jẹ́ orin torí láìsí ẹ̀bùn kò lè sórin. Ẹ̀bùn yẹn wá yàtọ̀ sọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ lórin ọ̀tọ̀ ni ìmọ̀ orin ọ̀tọ̀ lẹ̀bùn orin ọ̀tọ̀ wá ní òye orin. Ẹ bá wa recap ẹ̀. Ọ̀tọ̀ lórin ọ̀tọ̀ lẹ̀bùn orin ọ̀tọ̀ ni ìmọ̀ orin ọ̀tọ̀ lóye orin. Ṣé ó ṣe ṣe kéèyàn ní mẹ́rẹ̀ẹ̀rin? Ẹ̀ tó wá ní mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ èèyàn ní mẹ́rin papọ̀. Sí àkọ́kọ́ ni pé ẹ̀bùn yẹn wọ́n báyìí látàrí àtọ̀run wa Ọlọ́run ti fi fún ẹ. Follow come ni kò sí àfi tó bá fẹ́ nǹkan mi lòkù ó ti fún ẹ bó dẹ̀ ṣe fún ẹ yóò wà fún ẹ ní ìmọ̀ yẹn ni pé kó lọ léèwé ṣùgbọ́n tó bá lọ léèwé wà lè mọ̀ọ́kà wà mọ̀ọ́kà bí àwọn bàbá wa kan àtọ̀nkọrin láyé ìjọ tán lọ sí iléèwé pọ̀ kò easy fún wọn torí èèyàn ni ó máa sọ mẹ́jà ló máa sọ orin sí wọn létí. Bí àwọn bàbá wa bíi Haruna Ìṣọ̀lá bí àwọn bàbá wa bíi Yusuf Ọlátúnjí àwọn bàbá wa bíi Àkàó Jíǹdó àwọn bàbá wa bíi Àyìnlá Ọmọwúrà so mọ̀ pé ń gbà yẹn ẹnìkan ló máa dúró gbogbo rẹ́kọ̀d tán ṣe tí wọ́n máa sọ sí wọn létí pé ó ní báyìí ló kàn ẹni tẹ́ fẹ́ kiri lágbájá báyìí ṣé you understand bọ̀ ẹni tó lọ ní ìmọ̀ ìwé ó máa kọ̀ọ̀kan ẹ̀ sílẹ̀ tí ó máa wò pé nǹkan kan tó ń bò yìí máa ṣe ni ìyẹn ní èkejì ni pé mo ní ẹ̀bùn ti lọ bẹ́ẹ̀ yẹn ìmọ̀ níwé ó ti yẹ lọ bẹ́ẹ̀ yẹn then òye ni pé bó la máa gbé gbà
ok akọrin ìsílẹ̀ èwo la fẹ́ fi síwájú èwo la fẹ́ fi sẹ́yìn èwo la fẹ́ fi sáré èwo lèèyàn lè gbà níta èwo làwọn èèyàn máa fẹ́ràn o ti understand. kéèyàn má fi orin òkú ṣáájú orin ìkú. òye nìyẹn ìmọ̀ gangan wá ni ó pè é onílùlù báyìí jìtá ta báyìí keyboard bóyá máa play lélẹ̀ ìwọ bóyá máa play lélẹ̀ engineer ẹ jẹ́ n gbọ́ sound yẹn ò tí ì dá tó ẹjẹ́ àjọ mix tó ti di pé kílì yẹn ìmọ̀nù ìyẹn lọ́lọ́run fún èmi gbogbo ẹ̀ pátápátá. fún mi because kì í ṣe gbogbo wa ló fún ẹlòmíì lè kọrin jẹ́ pé ó ń kọrin ni o kò lè compose sílẹ̀ láti kọrin a kàn fún lẹ́bùn orin ni kì í dẹ́n ṣàrùn ó ní ìjẹ́ kọ́pọ̀lọpọ̀ máa ń ṣe rẹ́kọ́ọ̀dù. bó ṣe dá bọ́lọ́run ṣe dá òun nìyẹn and ó máa ní ohun tó fine but kò ní rí kò lè dákọ orin sílẹ̀ ṣùgbọ́n torí ẹ̀ lọ́lọ́run ṣe mú àwọn tó ń write orin bírò àbáyé tó bá ti lè kọ tó bá wá èèyàn á fún lórí báyìí ní kò kọ ó máa fohùn tó dùn kọ kì í dẹ́n ṣàrùn torí pé mo mọyé olórin Nàìjíríà tó yẹ pé wọ́n tá à ń gbórúkọ wọn jẹ́ pé wọ́n ní ẹ̀bùn àti kọrin sílẹ̀ àwọn èèyàn ò dẹ̀ mọ̀ nítorí pé àwọn tó ń fún wọn lórí wọn ń tọ́jú wọn dáadáa. ìyẹn bẹ́ẹ̀ bí Michael Jackson ṣe dàgbà tó bó ṣe popular tó láyé kò kọ orin ẹyọ kan sílẹ̀ rí wọ́n ń fún lórí ni. Michael Jackson bẹ́ẹ̀ ni tí tó fi jáde láyé ó dẹ̀ lè mọ̀ R. Kelly gan ló fún ní UNI yẹn lórí. Chrissy Jones àìmọye orin tí ní Chrissy Jones fún Diana Ross so Ọlọ́run kò pín dọ́gba ni. kò pín dọ́gba. kò pín dọ́gba so bímọ bí orin ṣe rí tiẹ̀ ni. irú orin wo gan lẹ ń kọ àmọ́ ká tó lọ bẹ̀yẹn sà bó o lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin bó o lẹ ṣe discover ara yín. ẹ̀kọ́ ni. nǹkan tí ọ̀rọ̀ Ìbàdàn fi bẹ̀rẹ̀ nìyẹn o ti lọ́ọ̀bẹ̀ lẹ́ẹ̀kan mo fẹ́ lọ́ọ̀bẹ̀ bọ̀ dá mi padà. sórí ìgbà tí mo wá rí pé mo ní àgbèrè mo kúrò ní àgbèrè mo dé pálí aṣọ mi mo mú sátífíkẹ́tì dání tàtúkẹ́ katapila pé Ìbàdàn ní tẹ́wọ́gbadé tiwa tí ìnáwó ti máa dé Ìbàdàn mo máa rí àwọn ibi tẹ́ ti ṣiṣẹ́ tí màá ti ṣiṣẹ́ fine mo dẹ̀ dé Ìbàdàn bí ṣe dé Ìbàdàn ọjọ́ tí mo dé mi ì dé Ìbàdàn rí o ọjọ́ yẹn náà mo dé Ìbàdàn for the first time bó ni mo fẹ́ sùn mo wo skul kan níbi Dandaru yẹn níbi Mọ́kọ́lá side mo gbé ẹrù mi sí Dandaru mi mọ́ bẹ̀rẹ̀ mo kàn gbé sí torí gbà yẹn lọ́dún yẹn lọ kò sí títì láti Dandaru lọ sí Yemẹtu ọ̀nà tóóró ẹlẹ́sẹ̀ báyìí la máa gbà odò ìtàn fi bíríjì sí àwọn kan máa gbanú odò yẹn kọjá a máa fẹsẹ̀ rú lọ nínú odò a máa lọ àjáde sí Yemẹtu so bí ṣe gbé àpò mi àbí báàgì bisikíìtì páálí bisikíìtì mo kaṣọ sí mo kọ́ra gbé síbẹ̀ mo bá ṣeré lọ ń tèmi ṣọlẹ̀ mọ̀ pé ọmọdé ni mí kò síbi tá a kì í rìn lọ nínú igbó èmi kàn bẹ̀rẹ̀ sí rìn lọ mi mọ̀ pé mo ti rìn dé Dùgbẹ̀ dé káàkiri kí tó tún padà wá mo wá pé òkè mo débí lé níbo ní máa sùn mo wá wo primary school kan tó bá dalẹ̀ máa ra ọbẹ̀ yẹn máa sùn tèmi jáde ilẹ̀ tó mọ́ nìyẹn kí tó tún mú gbà tó ọjọ́ yẹn mo ti wá káàkiri wọ́n gbà mí ní construction company tí mo lọ mo bá dúró mo wá gbèrú yẹn lọ́jọ́ yẹn kó lè mọ̀ pé tí Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn ni tó dẹ̀ ti fi ìrìn àjò yẹn tó lọ́wọ́ sí ìrìn àjò yẹn èmi tí mi mọ̀ yàn ń bàdàn bí ṣe kúrò ní bí ṣe jẹ́ kí n lọ yọjú ẹrù mi ò níbi aago 4 ìrọ̀lẹ́ má lọ yọjú mo rí pé ẹrù tí wà bẹ́ẹ̀ kò sí nǹkan àwọn sọ mi pé n bá bọ́ta kí n bọ́ sọ́nà secretariat mo kàn pàdé ọ̀rẹ́ mi tàjọ lọ school nílé bọ̀tọ̀ òun náà wà lọ school lágbèrè wọ́n ní níbo ló ti ń bọ̀ Yunusa torí Yunusa lórúkọ mi ní èdè ní Muslim background mo ti wà wọ́n ní níbo mo ti ń bọ̀ mo ṣe dé Ìbàdàn ni bó ló wá fẹ́ dé sí mo ní mi òun ti fi iṣẹ́ bọ̀ ní secretariat bó ló fẹ́ dé sí mo ní mi níbi kankan. lẹ́yìn kan náà tẹ dé yìí. ó ní kí n yá máa lọ lẹ́wọ̀n ó rí bọ́ lọ́hún ti set ẹ̀ ó ṣe jó òun ni mo lọ pàdé. ẹ lọ pàdé. mo kọ́ délé wọn ó tẹ̀bà fún mi mo jẹ mo yóò ní pé àwọn mẹ́ta pé àwọn 4 la máa gbé bíǹsì wá títí 3 àdí 4 ọ̀rẹ́ òun ti dé láti Ìbàdàn bí ẹni pé òun ló mú mi wá ọjọ́ kejìlá kan gbọ́ pé bàbá sàlá ń wá ẹni tí ó sáfù ọtí láwàdà sport bóyá ni ó jẹ́ lọ́bẹ̀ mo ṣe dé ráwàdà sport mo ṣe dé sáfù ọtí ni ibẹ̀ lórin ti bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ ni orin ti máa bẹ̀rẹ̀. bóòlù wá ṣe bẹ̀rẹ̀ kan. ìdí tó fi bẹ̀rẹ̀ ni pé mo sáfù ọtí mò ń ìyá abẹ yẹn pọ̀ ẹ jẹ́ ká kọ́ gbàgbé ẹ̀ sọ yẹn. nítorí àròkàn ní máa mú ẹ̀kọ́ àsùnwòn wá. torí ànílé inú bẹ̀ là ń gbé àwa mẹ́ta tójò bá ti fẹ́ rọ̀ báyìí aṣọ tó bá ifun bíórì táìmù tó yẹ kó o máa sùn lágbo kan ní Nàìjíríà bíórì
àbí trophy máa dé láti Iléṣà ẹ já ọtí mọ́jú ni trailer ni o hotel Baba Sala Awada Sport yé mẹ́tùgbà nù bọ̀ Ọlọ́run fẹ́ mú nǹkan kan jáde ló fi mí síbẹ̀ ó wá dọdún kan Baba Sala ra instrument fún ilé orin kan kọ́lọ̀ fọ̀run kẹwọn Mayor Sule Agboola àwọn wá láti Èkó pẹ̀lú gbogbo boys wọn ìsàlẹ̀ Awada Sport aṣẹ́wó ló wà ń bẹ̀ tá a máa ń lọ gbowó lálálẹ́ owó $2 náà san àwọn aṣẹ́wó ọlọ́run gbà ń bẹ̀ so ok à ń fi yẹn lodge ibẹ̀ náà wá lodge àwọn eléré yẹn sí wọ́n ṣàwọn bẹ̀ ìgbà tán máa lò ní gbèdéke èmi máa ń tọ́jú wọn kí báwọn ra pọ́n mi kí báwọn àti gbogbo àwọn boys wọn máa mo kàn bá kan sọ̀rọ̀ ẹ kọ́ mi ní àkọ́kọ́ mo develop mo ní mo bá ṣe ń kéwì láti school bí kọ́lọ̀ lọ́rẹ́ mi uncle mi wọ́n ti jẹ́ former BSOS manager rí àti uncle mi kan Òkìkí Abíọ́lá engineer Òkìkí Abíọ́lá àwọn náà mi lọ sí NTA lọ́rọ̀ àti BSOS láyé jọ yẹn lọ kéwì so mo máa ń bá Sule Agboola yẹn jáde lọ kéwì tó máa lọ ṣò máa tọrọ àyè lọ mọ́níjà mi ló tẹ̀ aṣáà lọ mú kàn ní kọ́kọ́ mi láwọn àyàn gbìtá yẹn ẹnìkan kọ̀ọ̀kan mi kọ́ ló ń fọ́n kẹ́bọ̀dá mi ẹ̀rọ Sunday dada Reverend Sunday dada àwọn kọ̀ọ̀kan mi láwọn àyàn wọ́n yẹ kọ́ mi tí mo mọ kíní ẹ̀ ní ìmọ̀pádùrà mi ti gbà olórin kan wá láti Iléṣà èmi dẹ̀ ti mọ̀ àwọn àyàn kan náà àwọn òṣìṣẹ́ Baba Sala tán jọ ń ṣeré mo wá kọjá lẹ́gbẹ̀ẹ́ onírùn àwọn àyàn olórin yẹn ń pè ní bóyá wọ́n ti wà láyé bóyá wọ́n ti dèrò dẹni ọ̀run báyìí wọ́n bá ní ó bá sọ lójú wọn pé àwọn àyàn bàbá yẹn dẹ̀ wọ́n á láwọn àyàn mo ní àwọn oníṣòwò ń play àwọn èèyàn ń play gan torí mo máa ń play mo fi ń play ṣeré ó rí lọ́wọ́ mi èmi dẹ̀ ṣe service mi lọ torí mi service boys mi lọ mi lọ́kàn pé ẹ fẹ́ kọrin kò sí mi tẹ́wọ̀n bá sọ fún mi máa nírọ̀ ni so ibi tí tó ti sọ fún mi bàbá yìí ni mo ní tátàtà ni bàbá yìí tátàtà yẹn náà ó ta lálẹ́ wọ́n yẹ gbé mi gorí stage lálẹ́ wọ́n ṣe jump wọn láti Iléṣà mo bá play ó ní ó kọ́kọ́ ní kí wọ́n ṣe rìhásà mo ṣe rìhásà ó lè náà ti tó wà gbà yẹn làwọn àyàdẹ́ ṣẹ̀ṣẹ̀ dé tí everybody wá ẹni tó lè play mo ṣe bá play ni tí wọ́n ṣe introduce àwa lọ play ní ibi tó ń kọ́ ibi kan àtàn kọ́ Mr Biggs wọ́n ti fi ṣe kankan Tantalizer ní Mọ́kọ́lá ńgbà kan ibẹ̀ yẹn Western Hotel ló ń jẹ́ àwọn aṣẹ́wó náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lélẹ́rìí sí máa ń play torí láti ẹ̀ Mọ́kọ́lá dé Dùgbẹ̀ dókè Bọ́là club ni ilẹ̀ òkè ń sùn yẹn eléré from where eléré jùjú ni kò dẹ̀ tí Fújì ò ti dé so eléré ni ṣé o ti understand Fújì ti dé náà but kò Alhaji Barrister ò tí rè ní ọlọ́fọ̀ọ́n kẹwọn àwọn náà sì ń struggle but jùjú ló ní everywhere so kò síbi tó lọ jùjú ni ó lè rìn láì bí dọ̀hún yẹn wá ti rí club tẹ́lẹ̀rẹ́ play lálẹ́ Friday dilẹ̀ modern so bàbá yẹn wá lọ play lọ́jọ́ kejì wọn lọ play ní Western Hotel ní Mọ́kọ́lá níbi roundabout tí bíríjì wà yẹn kò tí ì sí bíríjì bẹ́ẹ̀ gbà yẹn mo bá wọn play bẹ́ẹ̀ gbọ́n mi kan ṣe rí mi nìyẹn òun dẹ̀ lùlù fún sáà Báyọ̀mí Domingo nínà lélẹ̀ ó ṣe ajá mi pé ọmọ bo ni mi máa dára ọmọ ìlú mi ni ló ń play àwọn aláwàyà àwọn náà tún wá láwàyà bí ṣe lọ́jọ́ ìwọ̀n ni bàbá fowó ẹ̀rọ dùn wọ́n pé kí n ká lọ lé ṣàmù nínú mo bá tẹ̀lé wọn lọ bí ṣe wá lọ tàjọ ń play Baba Sala sọ pé Baba Sala mo sì sọ̀rọ̀ Baba Sala lọ wọn àti Baba Sule Agboola wá jà àwọn jà because of owó àwọn náà ra irinṣẹ́ náà ra mọ́tò náà ra gbogbo ẹ̀ bóyá ọmọ agreement yẹn ò solid dáadáa bóyá ẹnìkan ti da agreement Baba Sala gba irinṣẹ́ àwọn ọmọ band boys padà sékòó Baba Sule Agboola dó síbà náà wọ́n sì arrange àwọn míì èmi wá bá kan nù wọn lọ sékòó nínú àwọn ibi tí limelight ti bẹ̀rẹ̀ ni bí ṣe bá dé kó ó fi mí sọ́dọ̀ bàbá yẹn Mayor Ẹ̀sọ́lá Àfọlábí àwọn náà wọ́n láyé dáadáa so later mo kàn gbà lọ bọ́ sọ́dọ̀ Dayọ̀ Kújọrẹ́ ni. Dayọ̀ Kújọrẹ́ kan náà. That's my ọ̀gá tí mo respect in time of music. Ìpè kọ́kọ́ wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ọlọ́run lò fún mi fún àwọn àyà yẹn. Aago 3 òru ló máa jí mi ó yá láì gbé àwọn àyà. A lọ ra Indian film jọ torí India lórí ń gbà yẹn kó fún mi orin yẹn ó yá kọ́ fún àwọn àyà ó ṣáà train mo wà ókè gan. Lórí àwáyà yẹn.
àwa lọ play lọ́dún kan ní Ìjẹ̀bú Ìbìdó, mi lè gbàgbé ẹ̀. Àwọn Chief Obey Sẹ́mísà Obey àwọn play fún Chief Ọ̀ṣídìrín Láyégé, àwa lọ́dọọdọ àwa play fọ́mọ wọn, wọ́n sòkú wọ́n play fábúrò wọn, àwọn sòkú ìyá wọn. Tí mo sú àwọn yẹn ìbolẹ̀, ẹ̀yìn mi àwọn ọmọ Obey kan wá gọ́ sẹ́yìn mi ni wọ́n fún mi lówó pé Commander Obey wá béèrè pé ta ló ń ta àwọn yẹn lọ ní ọmọ gíga kékeré kan báyìí ni ó burú o, bó ṣe ní nǹkan lọ gbé mi wá ni. Torí ọ̀pọ̀lọpọ̀ lé ayé àwọn ọmọdé òní wọn mọ nǹkan tó ń jẹ́ àwáyà yẹn, wọ́n ń rò pé bóyá àwáyà ni jìtá. Àwáyà gìtá ni wọ́n máa ń gbé ilé, àwọn míì ń gbé lẹ́sẹ̀ ńsìn kékeré ẹ̀, àwọn míì wọ́n máa ń oní stand tá a gbé síwájú, tá a máa fi nǹkan lọ lórí báyìí. ó máa ń wà bí orí tébù báyìí, ó máa gùn báyìí, wọ́n ń gbé sí ẹ̀gbẹ́ bíi ti jìtá. wọ́n mú bí gòdà ni. àmọ́ bí wáyà jìtá náà ló wà ń bẹ̀, àti pé wọ́n máa mú nǹkan dání tí wọ́n fi máa ń wọ́ orí rẹ̀. òun ni so bí ṣe bọ́ sọ́dọ̀ ẹ̀mí sọ bẹ́ẹ̀ ni bọ́lá òun ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Mo débẹ̀ ò tí ì pé 6 months abẹ̀ sí lọ́lọ́nà. lọ́dọ̀ bàbá ibi bẹ́ẹ̀ ṣe Amẹ́ríkà gbogbo ẹbí gbogbo ẹ̀ ṣe dé ni bọ́lá òun ṣe ṣe yàrá ẹ̀. lórí ọ̀rọ̀ àwáyà èmi ò mọ̀ pé mo lè kọrin torí mi ò mọ̀ pé mo lè kọrin. But when I joined Celestial, mo wà náà kọrin ibi tí grooming yẹn orin ti bẹ̀rẹ̀ pé mo lè kọrin yẹn. ṣùgbọ́n tẹ́lẹ̀ mo sọ fún mi pé composer ni fún ewì. Then Ọlọ́run fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn nílẹ̀ Yorùbá lọ́lọ́run fún mi. Mò ń kéwì, mò ń pẹ̀sà, mò ń sùjálá. So you understand? Mo lè sun rárá, mo lè kọ fújì, mo lè kọ jùjú, high life, mo lè kọ ẹbí yẹn tún kọ gospel, gbogbo ẹ̀ àròkọpọ̀, mo lè kọ high life, mo lè kọ kò sórin hip hop, kò sórin tí wà nílẹ̀ tọ́lọ́run fún mi lẹ́bùn láti kọ àti láti write. So bí tí ògo ti jẹ́ tẹni tó lẹ́bùn tó mọ̀ láti mú mi kúrò ní àgbèrè pé àwàdà tó ń ṣiṣẹ́ irọ́ ibi tí mò ń mú ẹ lọ ni. Ẹ lò tó ọdún mélòó lẹ́yìn ó pọ̀ díẹ̀ Commander Ebenezer Obey? mo lè kàṣà á tó bí ọdún 14 kan. 14. Then mi ò wá lè mọ iye rẹ́kọ̀dì tàjọ ṣe ní ti ẹran tí mo play àwọn èèyàn sí ìyẹn bẹ́ẹ̀ àlejò all over the world nínú 52 states tó wà ní Amẹ́ríkà àti lọ 49. Nínú 52 states. Ẹsẹ̀ ìpẹlẹbẹ ti wọ 49. Pálí wa dàbí pálí bí Bible ní báyìí sí tí ò fi jẹ́ pé a lè lọ bí tó bá wù wá at any time. Bó ní láyà dis ṣe wá di kí gbogbo ògo jẹ́ tọ́lọ́run. láyà dis kan. Ìgbà tí ó di àsìkò kan tí ọ̀gá wa fẹ́ fẹ̀yìntì èmi náà yẹ̀ bá mo lọ sílùú òyìnbó lọ́gbẹ̀ mo lọ sí Amẹ́ríkà lọ́gbẹ̀ ọ̀kọ̀ sí bó ṣe lè lọ sílùú òyìnbó mo máa ń sọ fún àwọn tó ń sá lọ lóyìnbó lórí tán tí mọ̀ kò sí bó ṣe lè lọ sá lọ lóyìnbó ó máa gbàgbé ẹ̀bùn ẹ̀. wàá gbàgbé ẹ̀bùn yẹn máa lọ ẹ̀bùn máa jẹ́ orin tó ń gba eré gan níbí báyìí tán mọ̀ sí champion wàá wá lọ di adi hobby. hobby lásán. Because bíìlì pọ̀ ò lè forin tán tí mọ̀ ò lè forin maintain wọ́n kàn lọ ni wọ́n á kàn máa play èmi ò play bí apalọ̀ tí ò ju ibi tá a ti ṣe interview lọ èèyàn bíi 4-5 àwọn abẹ́ $1 sí lórí bọ́ọ̀lù bó ṣe ń filẹ̀ bá ń lọ night ni. ó fẹ́ lọ fa night. ó fàṣẹ lọ nìyẹn sípàrọ ìfẹ́ kò ó dẹ̀ ti níyàwó ó ti bímọ bẹ́ẹ̀ so ibi tí ẹ̀bùn wọn máa ń wọlé sí máa ń dá ẹni kò sí bóyá lè ṣe. ó fẹ́ dàbẹ̀ ni pé kì í ṣe olórin nìkan àwọn eléré orí ìtàgé náà à ń gbúrò wọn rárá. tó bá ti lọ kó tó ṣó tó star kan bá wà bí tó bá fi lọ lóyìnbó kó tó dé another one ti ajá kẹ. náà so bó ṣe rí nìyẹn bọ̀ nàìjà tó bá lórúkọ tó struggle forúkọ yẹn tó dẹ̀ sọ́fà tó gé ní orúkọ yẹn tó bá ń lọ lóyìnbó kan wọ́n lọ máa gbowó orin. torí bó ṣe ń débẹ̀ tìlù tí fọ́nà fi máa pàdé ẹ̀ ṣó wàá dẹ̀ ti wà ńlẹ̀ ó tún ṣe tán ó tún padà sí nàìjíríà ni ó tún bẹ̀rẹ̀ ẹ̀ lọ eré tún ti wà ńlẹ̀. so my advice ni pé ó yẹ kó ọmọ olórin kan work seriously in the way tó fi jẹ́ pé wọ́n kàn lọ máa najú lóyìnbó ni history àwọn bàbá wa tá a bá ń lẹ̀ tá a bá láyé gan àtàwọn tá a bá láyé history wọn tó bá ń lọ lóyìnbó wọn lọ ń ṣeré nìyà wọn kì í lọ lóyìnbó pé òkè jẹ́ kí n lọ dúró síbẹ̀. a mọ̀ pé situation nàìjíríà ló fà ó àti dọ́là tó ga but ìyẹn gan ò jẹ́ kí tó bá mójútó bí dọ́là ṣe ga yẹn tó bá mójútó ṣe ẹ̀ ó máa lọ máa bọ̀ máa ṣẹ́ dọ́là tó ga yẹn náà nìyà. but àwọn èèyàn máa ń rí lóyìnbó bíi pé
ibì kan yóò bá tí ìdébẹ̀ wọn tí ìlú tó máa wà tó jẹ́ pé wàá mú omi lójú omi wàá wo Nàìjíríà bíi paradise lọ béèrè lọ́nà tó wà bẹ̀. ẹ̀mí ni. bá a ṣe ń sọ̀rọ̀ yìí máa dàbí pé ọmọ wọn máa mọyán rí òyìnbó mọ̀ ẹ́ rí ọ̀gẹ́rẹ́ ẹ̀ tó dé sọ̀dẹ̀ ló máa kọ́kọ́ sọ fún ẹ pé ọ̀gbẹ́ni lọ wáṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì. ẹ lò tọdún mélòó ní ìlú òyìnbó. mi lò ju 3 or 4 years nǹkan mo rí i pé bẹ́ẹ̀ yẹn ò lè jẹ́ kí n padà sílé kí n lọ dá báǹdì mílẹ̀ kan lè mọ̀ mí o. ìgbà wo lẹ wá padà sílé. ó ti pẹ́ àwọn 93 92. bó lè wá ṣe wá kéde tí ń jọ. o mọ̀ pé tọ́lọ́mọ ti pè nǹkan lọ́nìyàn Ọlọ́run bá mi kó jọ torí ìgbà yẹn òun pé ìgbà táwa bẹ̀rẹ̀ táwọn ṣínà bẹ̀rẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ everybody bẹ̀rẹ̀ yẹn music kò tí ì dà báyìí gbà yẹn Nàìjíríà ò tí ì dà báyìí Nàìjíríà dẹ̀ dà torí mo rántí pé London táwọn kọ lọ 500 naira lára owó tíkẹ́ẹ̀tì àlọ́ àbọ̀. 500 naira. so wá rí pé in the 80s wá rí pé Nàìjíríà sì dà gan so àwọn tó ń jọyìn olórin ńgbà yẹn wọ́n ń jọyìn olórin with hobby with inú kan with interest ni o lè kó gbogbo wọn bí èèyàn mẹ́àdógún sí bí wọ́n ń gbé bí nìyẹn tó ń jẹ bá ti ń wà tẹ́ ń jẹ tẹ́ ẹ̀mí rí àṣà ń lọ ni. kì í ṣe pé èmi náà fẹ́ kọ́ lè. àgbà tí máa bẹ̀rẹ̀ báńdì mi àwọn tó máa mi ní rìhásà mò ń yọ wọn ni àwọn tó ń wá rìhásà lójú tó ń wá rìhásà á dẹ̀ ṣe for complete 1 year ká tó jáde rárá wọ́n dẹ̀ wá rìhásà lójoojúmọ́ wọ́n dẹ̀ over 30 mi ìdẹ̀ san kọ́bọ̀ mi ìfẹ́ nǹkan lówó kankan ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ sí o ti understand me I didn't pay anything for them the one interest one they believe in me and they record that they did like this. So kí ni rẹ́kọ̀dì ní àkọ́kọ́. Gold lórúkọ ẹ̀ èmi àti Obesere a wà ní ọ̀dọ̀ Mafingiwa record gbà ẹ̀ kọ́nà fọ̀rùn kẹ́ Mafingiwa yẹn dáadáa ni wọ́n ẹni tí mo mọ̀ tó dára jù nínú ọ̀pọ̀lọpọ̀ marketer Nàìjíríà ni tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kò ní ràn ẹ́ lọ́wọ́ kó tọwọ́ ẹ̀ bọ̀wé ìbéèrè lọ́wọ́ Obesere Abasi ò sáyìn kankan fún un àjọ wà bẹ́ẹ̀ ni èmi náà sọ tọwọ́ bọ̀wé. akọ̀ndẹ̀dẹ̀ máa náwó lé ẹ lórí àdèmà ó tún ra airtime sí tẹlifíṣàn ara fún Abasi ara fún gbogbo ẹ̀ ara mọ́tò fún akórinṣẹ́ fún kò gbà nǹkan kan ó kàn rí i pé bọ̀bọ̀ 11 ó dẹ̀ náwó lé lé gbogbo pépà bẹ́ẹ̀ náà lèmi náà ó dẹ̀ máa ṣe press conference fún ẹ tó bá fẹ́ gbé ẹ jáde Ọlọ́run kò fọ̀rùn kẹwọn bá dáadáa ni èèyàn dáadáa ni wọn kò ní bá òun ni ó Obesere ló kọ́ pọ̀ ló bẹ̀rẹ̀ wọ́n á wo ní jùjù wọ́n á mú mi a dẹ̀ ṣe rẹ́kọ̀d kan bẹ̀ bọ́ rẹ́kọ̀d tá a ṣe ń bẹ̀ yẹn o táìmù tó yẹ táìmù yẹn wọn ti understand music mi torí mo ti jìnnà jù sí tó wà ń ta mo ti wò pé bí mo ṣe ń kọrin yìí ó yẹ kí n change pattern yẹn bọ̀ kó ti tásìkò mo wá ṣe rẹ́kọ̀d yẹn pé ní gold kò lọ títí nínú ẹ̀ ní Táyé Currency tí mo ibi orin ń lọ tí mo fi bẹ̀rẹ̀ gan nìyẹn mo kọ pé ibi orin ń lọ láyàdìs ibi orin ń lọ fọ̀rọ̀ lágbá tẹrí bá fagbá ibi orin ń lọ nílẹ̀ ikọ̀ yé wa mọ́ rárá olórin péjọ kò séyìí tó lè kọrin tó bá kìkì bí Táyé Currency ṣe kọ́nà ni. inú rẹ́kọ̀dù yẹn àkọ́kọ́ bí Táyé Currency tó ti lọ yọ nánsà yẹn tó ti yọ rẹ o Mafingiwa tó gbé mi jáde Babs ní Ànàpájà Babs record ló ń distribute record ẹ̀ ṣùgbọ́n record tó bá ti jáde ńbẹ̀ lọ́dọ̀ Mafingiwa Babs ló ń distribute ẹ̀ Babs ló lọ ìgbà yẹn ni Babs ẹ̀ discover Táyé Currency tó mú wá sí ìgbà tó discover ẹ̀ ló fún record mi pé kó lè lórin pé kó gbọ́ ó ti yẹ ló fi mú ìtò mú bẹ because dédé wọn ti mọ Táyé ń gbà yẹn rárá so now kí n fẹ́ sọ ni pé kì í ṣe pé Táyé dìdí lọ mú orin mi ọ̀gá ẹ̀ tó sign ẹ̀ ọ̀rá mú orin láyàdìsí kò lò mi ò dẹ̀ bínú mi ò sí ní tí máa bínú fún tórin ò bá dùn kò lè lò orin ènìyàn mélòó ni máa kà tó ti lórí mi tiẹ̀ mọ iye wọn so now bí yẹn ṣe bẹ̀rẹ̀ ni bí ó ṣe lò ní airport ìyẹn rẹ́kọ̀dì yẹn ò ta púpọ̀ mo wá dúró ọdún 4 pé kí làwọn èèyàn ń fẹ́ gan rẹ́kọ̀dì ò lọ torí music yẹn ó ti wà too compound tó bá ní music wà compound ni pé ó ti deep jù rẹ́kọ̀dì táwọn èèyàn ò lè bá ẹ kọ́ ṣe o ti understand èmi sọ pé mo mọ music wọn kàn máa gbọ́ wọn máa gbogbo gbà yẹn dẹ̀ ni mo ti fún Délé Táíwò lórin ó ti rain mo ti fún Dayọ̀ Kújọrẹ̀ lórin yẹn wọ́n ti rain
so mi wàá fẹ́ yàgbà ọ̀dọ̀ wọn rárá, mo fẹ́ dá ṣe tèmi, mo dẹ̀ ṣe but ṣe mọ̀ pé music ò tí di bóyá tó bá já sí kò yé ojú ti là dáadáa, fóònù tiwa kankan tiwa but nígbà yẹn kò tí sí fóònù then ojú ò tí là báyìí tí wọ́n pè kí lélẹ́yìn kan wọ́n believe pé tó bá fẹ́ jáde sára yìí copy Obey, copy Shina Peter, copy àwọn yẹn. Èmi ni mo dẹ̀ fi even up till now ọ̀rẹ́ mi ó sì máa ń ṣe láwàdà pé mo fa àwọn méjèèjì ráìbà òun ni ìyẹn Shina Peter òun lórí ẹ̀dẹ́ fún tani tó bá ta bá fáńgbà yẹn ó yẹ bọ́ọ̀lù ló ní afro juju ẹ̀ is the creator of afro juju so tabara àwọn tán fẹ́ mú táwọn náà fẹ́ tẹ̀lé torí iṣẹ́ ẹ̀dá a lè bá wọn dá sí lèmi fi dá sí gbà yẹn ṣé o ti gẹ̀ mí sí so ká má fọ̀rọ̀ gùn lọ títí kọ́nà bá ń lọ́ra àwa méjèèjì ẹ̀mí àwa méjèèjì ọ̀rẹ́ mi Àkànbí so Shina Peter so now nígbà tí yẹn dẹ̀ rí bẹ́ẹ̀ mọ̀ pé ẹ jẹ́ ń sún mẹ́yìn wọn gbà tí rẹ́kọ̀dù yìí lẹ́mi ẹ jẹ́ ń wo nǹkan fẹ́ ṣàkọ́kọ́ jáde nọ́tìkà bí ṣe mo kàn ṣe nọ́tìkà ni báyìí wo ṣe ta ni so mo ti ṣe nǹkan tó ń fẹ́ ṣé ó ti yẹ mo sì nǹkan tó máa bá wọn mu. kí lẹ kọ nínú nọ́tìkà tí ayé fi gbà. ṣe nọ́tìkà ó lè lẹ̀ ó ní ayé dẹ́mọ̀dẹ́ tó kọ́ èmi náà ní èmi láyé mi èmi tí àwọn onífújì lọ ẹ̀. mo dẹ̀ gbà wọ́n mẹ́ta mo bá èmi láyé mi 1996 97. fọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ rò pé bóyá Pasuma ló ní nọ́tìkà tó dẹ̀ kọ èmi láyé. ó rò pé nọ́tìkà lórúkọ táìtù rẹ́kọ̀dù mi yẹn gangan nọ́tìkà ni. a jẹ́ pé Paso ó mú lára álbọ̀mù nọ́tìkà. tá a bá tiẹ̀ rẹ́ni tó yẹ kó lo gbogbo ẹ̀ gan ojú Àlàbí lọ. Àlàbí Pasuma. tá a bá rẹ́ni tó gbé gbogbo ẹ̀ tó lò gan tó lò tí kò tiẹ̀ lò dáadáa gan. kí ló dé tẹ́ fi. nítorí pé Àlàbí ẹ̀jẹ̀ mi l'Àlàbí náà ẹ̀jẹ̀ mi gidi gan ni mo sọ fún ẹ o. tabarẹ́ni tó yẹ kó lo gbogbo ẹ̀ gan tó tiẹ̀ nítojú tẹ̀. Pasuma ni o Àlàbí ni o ẹni tó tún sì kejì ẹ̀ tí máa sọ ẹ̀ ní belief Saheed Òṣùpá so Àlàbí dára gan Àlàbí dáa Saheed náà dáa Saheed Òṣùpá. Òbésèré náà dáa sóra ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wà ọ̀rẹ́ mi lókè náà òun náà dáa torí òun ló wà lókè wọ́n sì. Wasiu. Yes, he's a nice guy too. Ọlọ́run dẹ̀ fún lẹ́bùn ó tiẹ̀ turn Fuji around ni ó turn Fuji around ó ṣòrí pé turn ní around. tó bá rí oní Fuji ń sìn wàá rí gìtà lẹ́yìn wọn ta ló bẹ̀rẹ̀. ó ṣe mọ̀ when you are doing one job tí music need nìyẹn innovation ni mi ló ń gbé music. You can copy fine but out of copy ó máa yọ tiẹ̀. tó bá dẹ̀ ti yọ tiẹ̀ báwo mo ṣe fẹ́ build ilé music dàbí ilé ni ọ̀dà ìjẹ́ ká yọ faranda sí ibi tí òye tán òrùpa lè yọ faranda sí ta ló mọ̀ pé Fuji lè dàbá ilé ni. Can I tell you something àwọn oníjùjú ti sùn. gan gidi ohun tẹ́ ń sọ ni pé fúdà bíi Fuji ti fẹ́ máa gborí mọ́. kì í ṣe pé Fuji fẹ́ gborí mọ́ jùjú lọ́wọ́ Fuji ti ń gborí mọ́ jùjú lọ́wọ́ ni. kí lè rò pé ó fà á. n tó fà á nìyí sí láti bẹ̀rẹ̀ Fuji ìlú nílùú òyìnbó àwọn olórin tó ń rè nílùú òyìnbó náà collaboration náà fi live náà náà fi ń gbéra wọn sókè náà wo àwọn boys wa náà bí báyìí sí tó ń kọ hip hop yẹn collaborate music tí o bá ti ní collaboration tẹ́ ti ń dìtẹ̀ ara yín ẹ̀ lè lọ́bì kankan tẹ́ bá lọ ẹ máa padà. fúnra bí jùjú yẹn fẹ́ máa di pé ká máa takora wa ká máa kọ́ wọn ní báyìí ṣe collabo ní kò sí kan tó ní láyàdìsí má bà lágbájá báyìí ṣe kò sí kan tó ní kí Shina Peter má bá Ayéfẹ́lẹ́ ṣe collabo kò sí kan tó ní kí ṣé o jẹ́ understand mi sọ pé wọ́n dìtẹ̀ ara wọn bọ̀ mo kàn rí pé kò sí cooperation yẹn collabo yẹn gbọ́dọ̀ wà torí pé ìràwọ̀ tiẹ̀ yàtọ̀ sí tèmi tá a bá jọ kọ́ ilé àgbélé ẹ̀ tí ò ní look at what this boy àbúrò ọmọ mi èyí tó ṣe fún Sàṣù la fi mọ́lé nínà. bẹ́ẹ̀ni Ọlámídé. look at those guys look at iṣẹ́ táwọn ọmọ ìdọ̀já sì ṣe look at them so many of them. bóyá àbátí mọ Sàṣù tí yóò bàdó bàbá iṣẹ́. bẹ́ẹ̀ni torí pé ògo Ọlámídé la fi gbé. òun la fi gbé òun. ọmọ yẹn sì lórin ó lóun. bó ṣe wà ní gbogbo olóyìnbó nìyẹn o gbogbo orin wọn nílò ìbò all the stars tó máa ti fẹ́ even record company máa lọ sanwó fún ẹni tó lórúkọ péjọ bá a ṣe collabo láti lè live tiẹ̀ ògo máa ń ran ògo lọ́wọ́ ni.
lẹ́yìn náà ògo jùjú ò ràn jùjú kò ràn ògo jùjú lọ́wọ́ though let me tell you to be frank wọ́n lọ show lẹ́yìn tán ti rí bẹ́yẹn tán múra síṣẹ́ tí jùjú ò múra iṣẹ́ òdodo mo sọ fún ẹ̀yẹn jùjú ò múra iṣẹ́ àìmúra iṣẹ́ jùjú ló jẹ́ kí fújì overrun fújì dẹ̀ mú jìtá ó dẹ̀ gbà lọ wọn ó tún gbà fèrè ó gbà lọ wọn. gba saxophone. Òṣùpá play ní jẹta ní Friday lọ́dọ̀ MC Ode mo wà bẹ́ẹ̀ táǹgbà táwọn boys yẹn start music báyìí tí Akóredé ò ti bọ̀ síbẹ̀ my brother èmi àti boy tó jókòó Ṣínà Olúga òun náà musician ni jùjú musician ni Ṣínà ní gbọ́n táwọn boys yẹn play this is Fuji music Fuji là ń gbọ́ yìí o but à ń discover indigenous juju music nínú Fuji super juju music like that super when we are talking about super and let me tell you we are not listening to Fuji juju we are listening to Fuji side of super music its own brand so juju jẹ́ n sọ wọn kan fún ẹ juju máa ń ní show wọ́n ní show gidi nítorí àwọn gba show gbà mí jọ ní Fuji lọ ṣùgbọ́n show yẹn náà gbẹ́kẹ̀lé show yẹn náà fi ń kọ́lé show náà fi ń ra mọ́tò show náà fi ń kọ́ náà fi ń fẹ́ yàwó show náà fi ń bímọ nípa ká bá mọ́rin òbí akọ́mọ́sán ní tábà dé show kakọ́lá àdìsímọ́ yín ká Ayéfẹ́lẹ́ kásá kọ àwọn orin ká Ọlọ́run bàbá lọ́la kásá máa gba gbogbo ẹ̀ pọ̀ láàrin 4 hours pàtí ti tán èló lápá àti pin à ń lọlé kí ló tún kù next week no rehearsal no thinking no innovation olórin tó bá ń ṣe music tí ò innovate music ẹ̀ ó dàbẹ̀ tó ń lo mọ́tò tí ò service sometimes o lè ní mọ́tò kó pé bọ́m̀pà ẹ̀ ti bàjẹ́ ẹja change ẹ̀ báyìí àwọn èèyàn lọ ń rebrand mọ́tò náà ṣé you understand juju Fuji okay let me tell you something now look at social media tó bá máa wo social media lẹ́ẹ̀mẹ́rin mẹ́ta tó ṣí báyìí àwọn onílù wo ló máa kọ́ Fuji ló máa rí o nínú social media lórí TikTok sàrà yóò sí Wàsíù Àyìndé bí tó ti ń kọrin yóò sí Àlàbí bí tó ti ń lọ mo ń lọ ìlú èbò wọn aṣọ àwárí ìsàdá yóò sí Màláíkà ìsàdá yóò sí Saheed Òṣùpá ọ̀pàṣọ so Òbésèré tàbí Táyé Currency máa monitor oníjùjú wo ló ń rí lójoojúmọ́ àwọn kankan gbé síbẹ̀ but because jùjú ò ṣe é tà mọ́ jùjú ti lose market value ọ̀dà jẹ́ kí jùjú méjì ṣe collabo sí bóyá ó máa lọ kò lè lọ bí kankan bọ̀wọ́ jẹ́ kó ní Fuji àti jùjú kan ṣe Fuji yẹn á lift jùjú yẹn àwọn náà sùn náà sí olórin tí olórin bá ti depend on copy tó dẹ̀ ti depend on pé orin tẹ́yàn kan kọ síta níwọ náà máa fi jẹun wàá máa jẹun náà wàá máa kọ́lé wàá máa ra mọ́tò wàá máa bọ̀yì creativity ló ní entertainment. creativity ló ní entertainment you think kì í ṣe pé èèyàn ò lè copy yẹn bọ̀ ìwọ náà wá okay let me tell you Chief Obey ibà orin o bàbá mi ọmọ òru làásìkò ọmọ ọ̀sán àbínú ọ̀gá mi lecturer mi nìyẹn professor mi nìyẹn Chief Obey IK Dairo náà copy bẹ̀rẹ̀ ara yìí wọn first record Chief Obey lọ gbọ́ kékeré báyìí IK ló máa rò pé nǹkan ni later IK Dairo máa rò pé nǹkan but later King Sunny Adé àwọn copy later wọ́n change ẹ̀ ẹ̀bùn yẹn rúbò wọn Ọlọ́run mi sí àwọn náà wá listing sọ̀rọ̀ Ọlọ́run yẹn o sí ẹ̀bùn yẹn wọ́n ṣe rehearsal fẹ́bùn yẹn ó ti ṣe Obey style táyé ń copy lẹ́nu King Sunny Adé Nightingale náà ń copy náà Túndé Nightingale náà kọ̀wé ní ìbẹ̀rẹ̀ ayé wọn tó bá gbọ́ àwọn first record wọn wàá rí i pé beat Túndé Nightingale ni but look at wọn jókòó wọn sinmi Sunny Adé style yọ̀ ń bẹ̀ ok o copy ẹ̀ lágbájá o copy tàmíró èèyàn ló fẹ́ fè tó fẹ́ copy tí idea fífẹ́ tó fífẹ́ wá èèyàn tó ń copy pọ̀ náà wọn tún oníjú Fuji oníjùjú àtúmọ̀ lọ ń kọ́ni lọ́wọ́ tí ó tó fẹ́ràn àtúnyà sí Fuji kò dẹ̀ lóhùn Fuji yẹn. nǹkan tó dùn mí ni mo ń sọ yìí ó dùn mí gan they are just wọ́n kàn jẹ́ kí wọ́n kàn bí kéèyàn kàn mọ̀mọ́ pa jùjú music ni Ṣínà dé náà ìgbà tí Ṣínà máa dé ní 89 ìgbà tó dé everybody tó pa tó ń ṣe tì Ṣínà náà tó face
torí pé ó ní new òun innovation. sọ pé afro jùjú ló pè, ẹlòmíì jùjú reggae, ẹlòmíì jùjú funky, ẹlòmíì jùjú super, ẹlòmíì wọ́n kàn ń sọ because ẹnìkan ti sọ ní funky jùjú, afro jùjú, Délé tọ́ tiẹ̀ funky jùjú, Dákújọ rẹ sọ tiẹ̀ ní sọ̀kọ̀. O ti get mo sọ, but now gbàtí wọ́n á frustrate yìí náà. Wọ́n frustrate ẹ̀ ni gbàtí wọ́n frustrate ẹ̀ tán kò ṣọmọ music yẹn ò lọ dáadáa mọ́ torí pé instead kẹ́yìn náà ronú pé ọmọ bọ̀bọ̀ yìí ṣe ẹ wá fi ẹ̀pẹ̀ kí ló dé tí nígbà tí King Sunny Adé tó gbé jáde kí ló dé King Sunny Adé ò sọ pé òbí style àwọn náà fẹ́ máa kọ. Ẹ ronú tí náà ni ẹ yà sọ́tọ̀ ayátúngbà jùjú yẹn máa fẹ́ lọ but look at Fuji music. Mo ń bọ̀ lórí Fuji náà tọ́ra àwọn náà ti nílè pósí wọn báyìí o. Yeah. Wo Fuji music in the be 22 years ago. So ngo. Mo gbà yín. Ayinde Barrister mi bi tí innovation tí mo sọ fún ẹ bí creativity ni o. Ayinde Barrister àwọn tí wà tipẹ́ Ayinde Barrister mo kàn explain ni o. Chief Kollington Ayinla. So pé àwọn méjèèjì tán bá gbéra síra wọn style yẹn ò papọ̀ àbọ̀ papọ̀. Ẹni tó tún jáde lẹ́yìn wọn ta mọ̀ pé ó tún lórúkọ Alhaji Wasiu Ayinde 41 years ago ó ṣe tààrà so ìyẹn tó yàtọ̀ ó dàgbòrò orúgbó lẹ́yìn gbogbo wọn àwọn bí Àyùbá Ǹdé àwọn náà tún kọ́pì àwọn tó ń bá lẹ̀ nǹkan tó gbé Fújì ni mo ń sọ yìí o bàtà Àyùbá dé kò kọ́pì àwọn tó wà lẹ̀ Òbésèré dé òun ò tún kọ́pì Àyùbá Àlàbí dé kò kọ́pì anybody nù wọn Òṣùpá dé kò kọ́pì anybody ṣé o ti rí pé ojú ọ̀run tẹ̀yẹ fò wọ́n lè rí ìpapọ̀ ìgbà kan làwọn kan tún dé Fuji container Fuji gbá Fuja kónkóló àdìjí gbogbo wọn kọ́pì ara wọn Fuji bíi ọmọ oko Wasiu Ayinde Ṣẹ̀fíù làbúrò mi lábẹ́òkúta ìyẹn náà ń tún jẹ́ tún dé ó tún yàtọ̀ sí ti gbogbo wọn nǹkan tí Fuji ń fi yẹn ralẹ̀ nígbà yẹn ó ń gba gbogbo lẹ̀ lọ mọ́ jùjú lọ́wọ́ jùjú dẹ̀ fọ́ lẹ́ràn wọ́n lè rí ìta. O ti understand? Bẹ́ẹ̀ni. Wà á rí pé ńgbà kan wọn kì í fẹ́ kí Fuji play ní party torí wọ́n believe pé àwọn ọmọ ta máa dàbẹ̀ bọ́ ní ìsìn ta ló ń pe Fuji jù àwọn èèyàn ni. and because wọ́n ti innovate music wọn sí nǹkan táwọn gentleman fẹ́ gbọ́. Onífújì mi bílíù pé torí orin tó ń kọ nínú àwọn kan fẹ́ gbọ́ gìtá àti fèrè tó wà lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ ṣe fẹ́ràn Wasiu Ayinde lẹ́yìn wọ́n fẹ́ràn àwọn Àlàbí fẹ́ràn àwọn Òṣùpá àwọn Òbésèré àǹkó. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sakara nìkan náà máa ń lù sí nígbà náà. Àti percussion. Ayinde Barrister àkọlọ̀ fọ́ kẹwọn àwọn ló dẹ̀ bẹ̀rẹ̀ kí ni ẹ̀ sakara ni Fuji bá dé nígbà tó máa dé follow come ẹ̀ sakara ni ti Kollington Ayinla ló kọ́kọ́ introduce drums jazz òun náà ló kọ́kọ́ introduce keyboard ní 1984. Ayinla kọ́ ni ṣe. Bẹ́ẹ̀ ni ọmọ Ghana ló ń play keyboard fún ọmọ ẹ̀ kí anybody wọn tó ronú Kollington bẹ́ẹ̀ ó yá kóòtù mi náà ti Kollington Ayinla ló kọ́kọ́ jẹ́ la kọ́kọ́ gbọ́ keyboard nínú music ẹ̀ láyé ló introduce keyboard ẹ̀ tó kọ́kọ́ introduce jìtá láyé kò sí láyé mọ́ nsìn Agbada Owó ni àwọn náà kọ́ introduce tó dẹ̀ rain ó ní Agbada Owó ló kọ́kọ́ introduce guitar sí Fuji in the history of Fuji kódà Chief Ayinde Barrister gbogbo àti Kollington gbogbo àwọn àtàyìnlẹ́kọ̀ọ́ ọ̀gá wa Kollington àwọn náà wà ń bẹ ojú wọn ni àwọn ò introduce ẹ̀ rárá gbà yẹn Agbada Owó ló ń filẹ̀ fún ó dẹ̀ introduce ẹ̀ Olúmọ record ló sign ẹ̀ wọ́n 1978-79 Agbada Owó ló ní gìtá tààmù tó gbé wọ Fuji but later ó kú jìtá lọ but 1984 Chief Kollington àwọn introduce keyboard ọmọ Ghana ló ń play ṣé nǹkan tó ń play gbà yẹn fún ẹ nínú rẹ́kọ̀dù wọn kan báyìí mi ìrántí title kan pampapara 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 keyboard àkọ́kọ́ tó kọ́kọ́ wọnú Fuji nìyẹn live but later ọ̀gá wa Kollington náà àwọn náà tún wá lò mọ́ ṣé yọ ọ̀rẹ́ sá bóyá wọ́n fi pé tó rọ́ Chief Kollington gangan sójà ni instrumentalist ẹni ó ń fún trumpet dáadáa ó ń fún sax dáadáa gbogbo ẹ̀ ló ń fún
àti flute torí music department náà wà nínú army lábẹ́òkúta ń gbà yàwọn ọ̀dẹ̀ lè wà ní music department nínú army kó má lè side street kó má mọ note so ó mọ gbogbo kinní wọ̀nyẹn wọ́n mọ gbogbo kinní wọ̀nyẹn náà fi ń try láti introduce ní kọ̀ọ̀kan lẹ́yìn yẹn wọ́n introduce drums Kollity náà ló introduce drums Kollity ló introduce drums sí Fuji ó ti introduce bàtà ti gbogbo àti onífújì o àti oníjùjú o àti onígospel lulẹ̀ ní bàtà mẹ́ta yẹn kí Chief Ayinde Barrister Alhaji kọ́lọ́n fọ̀rùn kẹwàá kọ́lọ́n tó kúkú hijack ìbò òkè mo fẹ́ play ẹ̀ fúnra mi wọ́n dẹ̀ ti ṣe fújì gàwé gbogbo kíní wọ̀nyẹn experimental wọ́n perform experiment ni wọ́n try ẹ̀ wò ní tó lè wọlé ó dẹ̀ ń wọlé later boy kan wà tí mo train láwọn àwọn US nísìnyí nígbà tí wọ́n ti rí bẹ́yẹn Chief Barrister wọ́n kàn bẹ̀rẹ̀ àwọn àyàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní àwọn àyàn wọ́n kàn try practicalize so many things wọ́n ò dúró fújì ò dúró láti lẹ̀ nígbà tí wọ́n ti bí dúró kí bàbá yìí ọ̀rẹ́ mi ọlọ́run bá ń tún ìgbà ṣe toró kó tẹ̀ tún ṣe jù báyìí lọ tó kẹ́mi ẹ̀ẹ́dẹ́gùn Wasiu Ayinde ó ṣínà bolẹ̀ ní ó dà ẹ̀yin dúdú gbogbo ẹ̀yin mo fẹ́ play bass mo fẹ́ play sax mo fẹ́ play guitar tó pọ̀ náà ó dẹ̀ lọ ṣùgbọ́n tó wá wà fún fújì nsìn ni pé àwọn náà wà ní iṣẹ́ ṣe báyìí. lọ́nà wo iṣẹ́ wo náà yẹ kán ṣe tí wọ́n ti ṣe. iṣẹ́ tó yẹ kán ṣe ni pé in the last 20 years so gbọ́ fújì tuntun. àwọn náà ti ń lọ sí bèbè jùjọ bọ̀tún àwọn gúdúgúdú ni wọ́n túrálẹ̀ ni o so gbọ́ fújì tuntun. fúlàbí lè ta torí àwọn tó látẹ̀yìn náà la ṣe ń gbọ́. sórí àwọn tó tí ó wà ní fújì nsìn àwọn tó ń bẹ̀rẹ̀ fújì nsìn wọn ẹ̀ pù fújì. ibi táwọn Òṣùpá dé tí bá Wasiu Ayinde tí gbogbo àwọn alájọ Wasiu Ayinde táwọn Pasuma dé àwọn màláíkà tó wọ́n wà náà ń wò tán fi ń bẹ̀rẹ̀ fújì wọn. wọn rorí bí àwọn ọ̀gbà yẹn wọn innovate wọn create any pattern òun bẹ̀ táwọn yẹn ti ṣèjì náà ló ń jẹ kò dẹ̀ sígbà tán bá jẹ́ táwọn bá dàgbà darúgbó bọ́ǹbọ̀ ní fújì máa wà. torí ńgbà yẹn tí fújì pé bíi 20 táwọn lo style kan bọ́ nísìnyí kankan náà ni tí eléré kan bá máa jáde báyìí sí. àwọn alàgbà àwọn alàgbà bó jẹ́ eré fújì ẹ wá rí níbi dáadáa. bí o bá mú Òṣùpá tó wà ńlẹ̀ tó ti wà táwọn ọmọ ọlọ́mọ ti ṣiṣẹ́ fún tó ti jíyà gan fún lẹ́ni tó ń tò bọ̀. ibẹ̀ ni ó tò sí. tó bá wá fẹ́ ṣe a ní ohun kìíní kan Òṣùpá. àrólé. Ọ̀túnba. Ògógóró Òṣùpá. camouflage Òṣùpá. no. akadẹ́dí a sọ pé kẹ́ ẹ máa ọmọ kan sọ pé òní K12. follow náà máa jẹ́ because people will prefer original than copy. torí pé photocopy èyí tó bá sàn lẹ ẹni tó ń copy eléré tó bá sàn lẹ náà máa fún. ok fine tírì jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tírì lẹ́dà jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tírì jáde lẹ́dà tó jáde tírì ò innovate music ẹ̀ tó fi jáde tírì jáde pẹ̀lú social media tírì jáde pẹ̀lú nǹkan tó wà láàrin ọ̀gá ẹ̀ àti Taye Currency. because to God be the glory Alabi ọmọ dáadáa Alabi Ọlọ́run bá ń lọ rẹ̀ ọmọ dáadáa Alabi pìkẹ́ ó ti wà pẹ̀lú Alabi ti pẹ́ kì í ṣe ìsìn o wà á mọyé gbanlé Alabi tájọ máa ń wà. tí lẹ́dà bí. tí lẹ́dà for so long mo ń sọ̀rọ̀ 2018 2019 àjọ máa wà ní Alabi tí máa lọ sọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ màá bá ti rí ń bẹ̀ so kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ mọ Alabi bọ̀ tí àtọ́lọ́run bá ní nǹkan àdúrà èèyàn máa gbà ó máa gbà ní ó dẹ̀ gbà túrò ẹ̀ ṣùgbọ́n tó bá wo style yẹn náà Alabi náà ni. ìyẹn ni kó sì ní iṣẹ́ tó yẹ kí tírí lẹ́dà ó ṣe gan kó tó di pé ó jáde tó pọ̀ gan. so orí ẹṣin tó ti wà ńlẹ̀ ló tọ́lé ó dẹ̀ enjoy ride díẹ̀ lọ. ṣó wá lè last longer. ó lè last
ó lè last torí kó lè last la ṣe ń sọ táwọn sọ yìí ó lè last ó náà try báwọn ọ̀gá ẹ̀ ṣe try táwọn náà mingu wọ́n kú hàn mingu wọ́n kúrò pé mo lè ọlọ́run dẹ̀ fún wọn ṣe determination ni o ẹni tó bá fẹ́ dá orin tuntun sílẹ̀ bí ẹni tó fẹ́ ta púùlù ni ó lè jẹ kó má jẹ o wọ́n risk ni ọlọ́run dẹ̀ ló ń tẹ̀ pé ó yá. ẹ ti ṣètò album mélòó. mi n tẹ́ mọ́ yẹ mélòó ni mo fẹ́ sọ ṣé. lẹ́yìn Nautica èwo ló tún gbàgbọ́ kan gbà náà. má ṣe mí lálàdúrà. alákìsà kí ni táìtù ẹ. Fighter. ẹ kọ tíráàkì kan tó gbajúgbajà nínú Fighter. ẹ̀bẹ̀ là ń bọ́ bẹ́ẹ̀ lè dùmarè wọ́n ṣe dá wa dá bùkátà wa o má fìyà jẹ mí o. máa fòṣì dá mi o. àwọn bá mi ṣe ọba rere ojú tẹ́lẹ̀ gan dá mi lóhùn kọ́tà má yọ mí. Oni ó sì kejì bọ̀ wọ́n pọ̀pọ̀ tán jáde lẹ́yìn ẹ̀ but to God be that glory kò jẹ́ àkúrò lórí ọjà. àbí o lè gbọ́ rédíò kan tí kan máa play orin mi. láyé. nífà ìwọ̀n tẹ́yìn ọmọ kí gbogbo ògo jẹ́ tọlọ́run àdéhùndúpẹ́ lọ́wọ́ gbogbo wọn náà. kó tó di pé mo béèrè ìbéèrè kan tí mo fẹ́ béèrè sá àwọn èèyàn sọ pé ẹ release album wọn lẹ́yìn ìkan tẹ́ ẹ ti ṣe gúdúgúdú kan. irọ́ mo ti rẹ́kọ̀d bí mẹ́ta ti jáde lẹ́yìn gúdúgúdú náà. kí ló wà ní ẹ̀yìn rẹ́kọ̀dù gúdúgúdú tó fi gbàgbóró kan tó wá dàbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rò pé bóyá àwọn ọmọ tó jẹ́ ọmọ ayé òde òní wọ́n rò pé bóyá first album wọn yín nù. irọ́ gúdúgúdú máa ń lọ bí rẹ́kọ̀d bí keje náà tàbí kẹ bọ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé ṣé mọ̀ pé music mi ò ń kọ jùjú jùjú kan náà bí wọ́n tó bá wo music mi fújì èmi lo lórin àkọ́kọ́ tí nígbà mo ṣe Nautica yẹn tí mo gbé gìtá gbé bass sórí oní fújì tó ń fi mọ̀ pé kí ni ilé ìwọ fújì gbogbo èmi náà ní tẹ́ǹkì mo ń play gìtá sí o ti understand èmi sọ pé mi ni mo dálẹ̀ o bọ̀ wọ́n ti lò nínú idea mi torí ọmọ tó ń play bass fún mi tó ń kọrin fún mi tó wà pẹ̀lú mi band mi báyẹn ó ní Captain Wasiu Ayinde náà. Benjamin Bolaji padà àwọn product mi nìyẹn. O ti understand but I so much like all of them Wasiu Ayinde o gbogbo àwọn boys wọ̀nyẹn wọ́n tó máa ń lo jet lẹ́ni owó ọ̀tẹ̀ Wasiu Ayinde ò dúró náà 40 tí wọ́n bá rí for 40 something years ṣé iṣẹ́ lé kékeré ni. ok ẹ ń gbé sórí kíní lẹ́nu ó sá fún bàálù fẹ́ gba kí náà ń create yẹn ṣé orúkọ kan ṣé advertisement kan. àbí ṣé o máa dúró àwọn tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Wasiu lágbédé báyìí o ọ̀rọ̀ kíní lágbédé iṣẹ́ ẹ̀ tó ṣe sílẹ̀ yẹn ló ń dáhùn àìsùn àìwo ẹ̀ ló ń dáhùn ìyà jíjẹ ló ń dáhùn. just ordinary person ó lè ṣerú nǹkan. tó ṣe náà tó ń jẹ bọ̀ tí wàá rí i pé àwọn ní ẹlòmíràn kọ ìwà ẹ̀ ò dá èèyàn burúkú ni kíní kan ni ẹ ṣáà ti promote ebó lẹ̀ ń bá wí ara promotion náà nìyẹn òyìnbó sọ pé either good or bad ẹ ṣáà máa sọ ń pa mi ẹ máa sọ nípa star bóyá ó ṣe dáadáa kò ṣe dáadáa àwọn tó rí ariwo ti ń lọ náà. kí ni ìbáṣepọ̀ yín àti Yínká Ayéfẹ́lẹ́. àbúrò mi ni wọ́n dáadáa ní pápá. àwọn kan sọ ń gbòòrò wọn ni pé ẹ̀yin lẹ máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ orin fún. ẹ bá jẹ́ káwọn èèyàn máa fún yín ní àwọn tí máa ní èmi tó bá lè mú kọrin fún Yínká Ayéfẹ́lẹ́ lókè fẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà ṣe ni bẹ́ẹ̀ dẹ̀ kọ́ bí sì ni pé èmi ò kí ń forin iṣẹ́ pé mo fi ń ṣiṣẹ́ ṣe ẹlòmíràn tag mi ẹni tó fún Ayéfẹ́lẹ́ lórin no I'm a musician now ó kàn jẹ́ pé sọ pé ibi táyé bá gbé láyé máa ń ṣe ni nílò òyìnbó tó bá yẹ pé àwọn tí mo ti produce mo ti fún lórin láyé ó yẹ kí n ti ní private jet. nílùú òyìnbó. bẹ́ẹ̀ ni màá ti lówó ju àwọn lọ mo gbọ́dọ̀ lówó ju àwọn lọ torí producer ló lówó ju artist gangan lọ nílùú òyìnbó. jẹ́ fún ẹ ní example tí máa fún ẹ lówó orin sìn tí máa fún ẹ lórin sìn torí yẹn bá jáde kan America mo wà nǹkan táwọn Quincy Jones fi dènìyàn nìyẹn náà ok kí n fún ẹ lórin mo á fún ẹ lórin tán o ṣe rẹ́kọ̀rẹ́kọ̀ yẹn jẹ lọ tán bá forí yẹn tán lòun nu fíìmù máa gba royalty bó ṣe ń ta royalty ni màá máa gbà lọ títí ayé mi bí rédíò ẹ̀ bá play ẹ̀ tí rédíò station bá play ẹ̀ máa gbowó tí tẹlifíṣàn bá play ẹ̀ fídíò ẹ̀ máa gbowó
so o ti understand so owó yẹn kan máa wà àkáǹtì ni kíákí tó wá àsúmì kó wá jẹ́ pé mo ní artist bíi 20 tí mo ti produce ṣé mi ní ti dolówó torí màá kàn jókòó wá kàn máa wọ̀ náà. kí ló dé tí ò fi wá rí bẹ́ẹ̀ lórí kò lè rí bẹ́ẹ̀ nàìjíríà nítorí pé nàìjíríà níbí àwọn nǹkan tó bá wà jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní nàìjíríà bí ni àfi tá a bá bẹ̀ sí tún ṣe ń sìn ní wípé tó o bá ró lórin tán fún lórí bíi 100 track ń sìn tó bá mọ̀ àwẹ̀ yẹn album yẹn gbàtà album jáde all song composed and produced by ló máa gbọ́ artist tí o mọ̀ kankan. eléyìí tó sì gbé orin ọ̀hún gan tó gbé tà tó jẹ́ pé ó gbà lọ́wọ́ èèyàn kan ni kò ní fún ní credit. àbó ti fún ni so ojú dúdú ń bẹ̀ yẹn but reason dẹ̀ ni kò sí cooperation láàrin àwọn pman ló lè ṣiṣẹ́ yẹn kò ṣe pman náà tòrò. The only problem ta nílẹ̀ entertainment industry lórí fíìmù ni pé èmi ò ju ẹ̀ ìwọ ò jù mí èmi lọ̀gá ìwọ ò ń ṣọ̀gá ṣé òyìnbó máa ń ṣe yẹn tó yẹ bá ti ré nílò ìbò yẹn bí ti gbà fún ẹ ọ̀nà tí ẹ̀bùn yẹn fi máa expand ló ń kọ́ máa advice wa a máa tún lè ṣe báyìí but níbi àwọn star wa ta jẹ́ star bíbá tán jẹ́ star ní Nàìjíríà bíbá àbí Africa generally a máa ń bà wọ́n jẹ́ ni a máa ń fẹ́ pull wọn down. àmọ́ ṣe máa ń fún Yínká Ayéfẹ́lẹ́ lórin lóòótọ́. ìyẹn ń ṣe ìtàn ìyẹn ń sọ̀rọ̀ sí ìyẹn ti pẹ́ ìyẹn ń sọ̀rọ̀ tá a ṣe máa ń ṣe interview lé lórí everybody mọ̀. lára àwọn orin wo lẹ ti fún wọn rí. ṣé mo lè rántí ṣá ok Ayéfẹ́lẹ́ ti dé mo nípa mbẹ torí Yínká náà dáa yàn dáadáa ni òun nìkan ni mo lè ní mò ń gba royalty ẹ lọ́dọọlá. royalty Yínká Ayéfẹ́lẹ́. bẹ́ẹ̀ ni mò ń gbà lọ́la torí mo lè wo orí fóònù mi kiri 500,000 mi dẹ̀ níná Yínká ṣe máa pè ń bọ́ra sí ẹ̀rọ mi láì ṣe rẹ́kọ̀dù láì ṣe sọ mọ̀ pé irú yẹn. àmọ́ àwọn èèyàn sọ pé ajàngbà kan ẹjà láì jọ nìyẹn. nígbà náà kí ló tẹ̀jà yẹn. lóòótọ́ mo sọ fún mo ní má kọrin mi mọ́ tó bá fórin wá bá mi. ìyẹn orin tẹ́ ti kọ tẹ́lẹ̀. mo ní má mú mọ́ jẹ́ kí èmi fún ẹ lónìí kò dẹ̀ mú wọn gbà àdẹ̀ parí ìjà àbí kò dẹ̀ fèsì àdẹ̀ ṣe iṣẹ́ wa lọ ṣé bó ni mò ń sọ̀rọ̀ ẹ̀yìn sí. ṣé ìbáṣepọ̀ ṣì wà láàrin yín báyìí. Yínká sì fún mi lówó last week tá a ti tán sẹ́ tó fún mi kò lè má fún mi lówó láì béèrè bí ká máa sẹ́ńdò owó sí àmọ́ àwọn yẹn sọ pé Yínká Ayéfẹ́lẹ́ pé wọ́n láwọn pé wọ́n wo mọ́. see let me tell you something ṣé àwọn èèyàn sọ fún àìwọ́ pé Wasiu Ayinde láwọn ni. ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ. and Wasiu Ayinde is a philanthropist tí mo mọ̀. ṣé sí yín. tó ń ṣe dáadáa sáwọn èèyàn tó ń help ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò ṣe kó máa lẹ̀ mú rí ni àbí kó máa advertise lórí rédíò. interview ẹ̀ kan tí wọ́n tágbàlẹ̀ tó sọ ṣe pé ó fún àwọn onífújì kan tó kùnà tó fún wọn 100,000 every month àbúrò owó ni. ṣé tí tó bá jẹ́ pé irọ́ lóye Wasiu Ayinde pa ṣé wọ́n máa parọ́ lórí social media káwọn èèyàn máa jà ó yẹ káwọn èèyàn dìde náà pé irọ́ ló ń pa fáwọn. àwọn èèyàn sọ pé ẹ̀ ń gbèrè mọ́. ṣé ibi tí mo sì máa play Ìjẹ̀bú-Òde ní sátidé ni mi ń gbèrè mọ́ èmi ń lọ show náà mo ń lọ show but nǹkan tó ṣẹlẹ̀ ni pé jùjú yẹn ti ń fẹ́ máa tired mi ó ti tired mi gan torí tó wà bí pọ̀ jùjù ó jẹ́ ló fi dífá fún nǹkan tó rí lẹ́yìn mi. mo ṣì ń bọ̀ lórí ẹ̀ kí ni ìbáṣepọ̀ yín àti ìlú Iléṣà. Iléṣà is my second home. Iléṣà is my second home. kí ló fà á. ẹ tó fà á di pé Ọ̀ṣun ní àjọ wa Ọ̀ṣun kan náà ni then Iléṣà máa appreciate music gan Ìjẹ̀ṣà appreciate music gan mo ṣe record fún wọn Ìjẹ̀ṣà sport club bó lẹ ṣe kọ fún mo gbádùn ẹ̀ lóun ni mo fi ṣe ìbẹ̀rẹ̀ ṣe kékeré ń ké àkókò ìbẹ̀rẹ̀ iṣẹ́ mo á kí wọn níwájú ẹ̀ so ṣé you understand tí mo sọ ni pé Ìjẹ̀ṣà onífàájì ní Ìjẹ̀ṣà àwọn kan dẹ̀ tó ní wọn láwọn kóso máa lò ní. tó ti rí pé kò sí bá a ṣe lè máa wẹ̀ tá a máa ká ìjà. ṣe nǹkan tí mo sọ ti yẹ mo tó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọjú tèmi dẹ́gbà tí bá dẹ̀ máa sọ̀rọ̀ Ìjẹ̀ṣà máa láwọn náà yẹn á yà á pàjù. in time of entertainment wọ́n lè yọjú wọn fún olórin. kí ni báwo lẹ ṣe máa ń fì nígbà tí a bá rí i pé àwọn olórin kan wọ́n kàn dédé mọ́rin yín wọ́n kàn lò láì ṣe pé wọ́n gbàṣẹ lọ́wọ́ yín torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin míì ló yẹ pé àti rí àwọn ọwọ́jà orin yín nínú àwọn orin wọn. Sórí
tó máa lórin yẹn tó bá ń fapá dánú tó ń jà orin yẹn ò dùn ó dẹ̀ ní future kò sórin mi ìmọ̀ tó fẹ́ kọ. So care about kò kàn èmi copyright. kàn máa lò kàn máa kò kàn mí wọ́n rí kó dùn náà fi ṣe rẹ́kọ̀dù ẹ̀ wọ́n dẹ̀ gba òkè kan ó yẹ sókè ṣebí tí wọ́n bá ṣe rẹ́kọ̀dù sí tán lórin mi especially tán múnú orin rẹ́kọ̀dù mi àwọn tó ti mọ̀ mí wọ́n ní orin yẹn orin Layardis ni o ṣùgbọ́n tún polówó mi on another way ni. Àwọn rédíò gan kan tí ẹ ń kíá tẹjú tẹ̀yìn ni wọ́n máa ń lò láti bẹ̀rẹ̀ dópin. ṣe rẹ́kọ̀dù mi ó dáa jẹ́ sọ nǹkan fún ẹ mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn o torí mo ti mórin dé rédíò sì ti lé ní 28 years. tó yẹ pé àwọn fúnra wọn náà máa ń wá. ṣé ẹjọ́ ẹ bá mi play orin kódà àwọn rédíò tuntun tó ń ṣe dá sílẹ̀ yẹn tiẹ̀ wá ìyẹn ló wá yà mí lẹ́nu gbogbo yẹn ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀hún yẹn á máa lórí iwájú o because wọ́n kàn déédéé pè mí pé àwọn dá rẹ́kọ̀d kan sílẹ̀ wọ́n rédíò kan sílẹ̀ Badagry ni rẹ́kọ̀dì iná ń play lọ báwo náà ṣe get ẹ̀ bọ̀ internet. Ó ti sọ nǹkan dẹrọ. tí wọ́n máa lọ síbẹ̀ lọ download ẹ̀. Kí ni ìdojúkọ yín láyé nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ kàríà? Mi kì í fẹ́ sọ tí bá sọ wọn ní àwọn èèyàn ní fẹ́ ṣiṣẹ́ wọn parí ìdojúkọ bọ́ Ọlọ́run mú ṣẹ́gun ẹ̀. Àwọn olórin kan kọrin kan ọ̀rẹ́ mi Samuel tó ń lead àwọn ayọ̀ ní lẹ́kọ̀ọ́ tó ń ṣe gbogbo lẹ́yìn Jésù kò sẹ́nìkan ẹ̀ ó sọ̀rọ̀ kan ó kọrin kan bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ni ìdààmú onígbàgbọ́ o ẹni fẹ́ kún fúru mi yóò fa àyọ̀ká. Do you understand? Ó tún kọrin kan wọ́n tún kọrin kan àwọn ayọ̀ ní tún kọrin kan ó ní koríko odò kò lè dàgbà láì ilẹ̀ rẹ̀ wúrà kò lẹ́wà láì sínà ìléru máa fara da ìyà máa tẹ̀síwájú adé ògo wà lẹ́yìn àgbélébù táwọn bá kan Jésù lọ àmọ́ àgbélébù kan náà kan fún lọ́tí kíkan mu kan dé ládé ẹ̀gún kẹ́jẹ̀ máa ṣe kan ná gan nínà tán ná kò í ṣe kékeré o adé ògo wà lẹ́yìn àgbélébù ibo náà ti ń dárúkọ Olúwa wá sí. Yorùbá ní kọ̀rọ̀ tó dayọ̀ ojú a máa rí ṣòkòtò tó dẹ̀ balẹ̀ láráyé rí wọn ì bá ní rí wàhálà ẹ̀ ni ayé òde ń rí ni nígbà tá a sùn gẹ̀dẹ̀ jẹ́ bó dáa bá fi ẹ̀gúsí ṣe nọ́mọ̀ tó pọ́n tẹ̀wá ń fi jẹ ìrẹsì àbí èèyàn màmá rí yàn ó fẹ́ sọ̀rọ̀. Bó lẹ ṣe ń gba ìmísí orin wọn ní pé songwriter ni pé kò sórin tẹ́lẹ̀ kọ. Ṣé tí mo yé ń gbà ìmísí? Bẹ́ẹ̀ni. Mi ò ní ibi tí mo ti ń gbà mí sí mi ní time mi nígbà tí mo ń gbà mi lásìkò tí mo ń gbà ẹlòmíì lè ní tọ́ílẹ̀tì lòun ti ń gbà mí sí orin èmi ò tiẹ̀ ní gbèdéke ibi tí mo ti ń gbà gbà ibi tóbi bá ti wá náà ni mo ń kọ ni. Àmọ́ tẹ bá fẹ́ jókòó kọ ṣé ìgbà tẹ bá tó mú nǹkan inú ògo ni àbí fa nǹkan. Sórí àkọ́kọ́ náà èmi ò mu sìgá mi ò fa nǹkan kan o ti understand but tí mo sọ ni wípé tí mo ti mu bí àgbẹ̀yìn gan ti pẹ́ omi nìkan máa mu sórí mi tí má gbà lórí stage yìí sì tí bá mutí mo fẹ́ kọrin ìkọkúkọ ni máa kọ. Èmi gan tí bá ń tún orin yẹn gbọ́ mi ní like voice yẹn àwọn èèyàn lè like ẹ o but èmi sì ò ní síbẹ̀. O lè rí mi kí n máa mu play nísìn kí wọ́n máa mu bíà àbí kí n máa mutí torí àṣejù máa wọ̀ ọ́ mo tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ wàá tó tọ́lọ́run ti fún ẹ wàá tó fi kàn kún sọ pé àṣejù máa wọ̀ tó bá ti mú gò méjì mẹ́ta mẹ́rin sí wàá bẹ̀rẹ̀ sí ní gbéraga àbí wàá fẹ́ kọrin ohun tó ti ń kọ tán tó tán bí mọ́ ẹ so wàá ṣàṣejù so mi ò ní kankan tí mo ti rí mo lè bẹ̀rẹ̀ orin ní ìsìnkí kọ rẹ́kọ̀d méjì tó bá wù mí tó bá ti fẹ́ kọrin tó bá ti wù èmi ni kì í ṣe pé wọ́n mú inspiration tí máa fẹ́ compose nsìn tí mo bá ti mú báírò àti pẹ́ẹ̀nì síwájú mú ń kọrin mi lọ ní omi tuntun tẹ́gbọ̀n rí òun lọ nìyẹn máa tún máa correction tún máa wà tí máa kọ tán bẹ́ẹ̀ kọ rẹ̀ yẹ kó kọ àtúntò ti pé ó yàtọ̀ ẹ̀bùn yàtọ̀ síra wọn. ṣùgbọ́n náà ṣe mí ni. wọ́n wo kíní kan lẹ́gbẹ̀ẹ́ yìí ó jọ àwọn ohun èrò orin bíi music instrumental àmọ́ ó fẹ́ dàbí ni pé mi ì tí ì rí irú ẹ̀ rí. Gòjé kọ́ lélẹ́yìí o kóra ni wọ́n ń pè kóra. ó fẹ́ jọ ti bàbá Yusuf. irọ́ ilé ò jọ bàbá Yusuf rárá torí bàbá Yusuf ò kí ń lo string. ẹ jẹ́ ká wò.
wáyà tẹ́lẹ̀ ní lórí wáyà ẹ̀ bíi 21 wáyà ni gìtá gangan ní 6. òun dẹ̀ ní bíi 21 lòun ní kì í ṣe bíi 21 lòun ní and kò sí nǹkan tí gìtá ń ta láyé tí ò lè ta bó ṣe wà. kò sí nǹkan tí keyboard fẹ́ play tí ò lè play kò dẹ̀ sí nǹkan tí fèrè fẹ́ fún tí ò lè fún tó náà ò lè play ẹ̀ so gbogbo nóòtù ló pé sórí ẹ̀ tí o bá mọ instrument kan tó ń pè ní app wípé owó wọn kò ní African app lílé app yẹn ni tó máa ń ṣe African app lílé tó yẹn ni pé ìmọ̀ Africa la fi ṣe o kì í ṣe ìmọ̀ òyìnbó kọ́ ló ṣe Gambia lélẹ̀ tiwa Gambia nílẹ̀ Africa ló tiwa àwọn tó ń lo Gambia Guinea ibi tó ti lè rí ni ẹ Gambia Guinean Mali Senegal and some bóyá bí mélòó kan náà láfíríkà. kí ló wá dé Nàìjíríà. sí nǹkan tá à ń sọ náà nìyẹn pé music kò ṣe dúró wò èmi náà tún wò ó ni pé a lè ṣe research lórí ẹ̀ ká dẹ̀ tún fi gbé nǹkan kan jáde kí Ọlọ́run kó jẹ́ kó rí bẹ́ẹ̀. yóò sì rí bẹ́ẹ̀ láṣẹ. fi ṣe bẹ́ẹ̀ nìyẹn. kí ni ìmọ̀ràn yín fún àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ olórin kéékèèké tí ó jẹ́ pé ọjọ́ kan ni wọ́n fẹ́ gòkè tí n fi ń jẹ́ kí wọ́n last torí ọ̀pọ̀lọpọ̀ bá délé kọ́ tíráàkì kan báyìí tíráàkì yẹn náà ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún yóò sì lọ bẹ́ẹ̀ kò sí lẹ́gẹ́sì tí wọ́n máa ń lé. reason ni pé ẹ jẹ́ kí n fọ̀rọ̀ àwọn ọ̀gá mi ṣe example nígbà táwọn chief minister ọ̀bẹ àti Kingston àdé bẹ̀rẹ̀ sí rain àtàwọn ìdí Barrister Àyìnlá Quality ìgbà yẹn ni iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n sùn wọ́n rẹ̀ ríra wọn bíi star bí kò àwọn ti make ẹ̀ ṣọ àìríra wọn ẹni bíi pé èèyàn ti make ẹ̀ ló máa ń jẹ́ kí orin ní tẹ̀síwájú kí mọ́ idea máa wá ṣé nígbà tí wọ́n wà lọ́dọ̀ chief Obe wọ́n lè travel lọ ìlú èbó náà wọ́n lè travel lọ Ghana wọ́n lè travel lọ bí tó bá wù wọ́n tó wà ní tó jẹ́ conducive area àwọn nìkan náà máa dá lọ́bẹ̀ tọ́ndẹ̀ máa lọ jẹun láti lọ refresh àti tún mú orin míì láti bí wọn tí ò ní sẹ́ni tó máa disturb wọn torí wọ́n ń rìn àti jábọ́ lóyè sí àti gòkè ó lágbára tí wọ́n bá dẹ̀ lórúkọ láyé yìí ìyẹn ni pé àwọn tó ń ta kéékèèké wọn yẹn kàn fi ara balẹ̀ kàn create needs fúnra wọn kó má di pé orin olórin ó lè kọrin olórin kó o di nǹkan lá tó bá kọrin Òbé ò lè rí ibi ẹ̀mí sóbì ọpọlọ tán máa fi maintain star yẹn ní ká máa béèrè àtòrí ọ̀fẹ́ àtàánú lọ́dọ̀ Elédùmarè tó fún wọn kán dẹ̀ jẹ́ kí innovation ká máa ronú kí la lè ṣe tí òyìn fi máa tún yàtọ̀ jù báyìí lọ tó bá wà àwọn ọmọ àwọn Àṣàkẹ́ kankan àwọn hip hop wọn yẹn ó máa gbórin míì fújì ló máa pè náà ní concert wọ́n ti ń lo mele wọ́n ti ń lo gbogbo ẹ̀ àní kankan dẹ̀ wà nínú fújì táwọn ní fújì ọmọ tí mo sọ fún wọn fújì fẹ́ gan o fújì tóbi gan kódà àti chief Àyìndé Alhaji Àyìndé Barrister o Alhaji Kollington àti Wasiu Àyìndé àti gbogbo àwọn tó ń rìn nínú fújì léni wọ́n ti rìn 3 minutes nínú 1000 minutes tó wà nínú fújì wọ́n ti rìn wọ́n ti ok ká ní 100% wọ́n ti lo half nínú 1 tí tó wà nínú fújì tèmi ti fọ̀ sí nínú fújì ni mo sọ yìí. ó fẹnu gan. fújì kẹnu gan fújì gùn gan o fújì lọ gan fújì wà rántí tó wáyé pé ààrẹ ni tó wà òkè ni tó gbogbo wọn náà wà òkè tábàárẹ̀ ni tó lè ṣe research mo sọ fún fújì wà nínú music tó yẹ kó wọ Grammy award fújì wà nínú music tó yẹ kó òyìnbó tó láti bí rúbì sí next bus stop náà kàn fẹ́ fowó wò ìyẹn nípa àwọn onífújì náà gbọ́dọ̀ wake up kí wọ́n sọjí. yes wọ́n sọjí rárá. tàlàwò kọ́ ṣe yín nínú olórin àwọn pọ̀. kì í ṣe èèyàn kan kì í ṣe méjì. Chief Obe àwòkọ́ṣe mi Yusuf Ọlátúnjí Haruna Ìṣọ̀lá tí mo máa ń gbọ́ torí mi ò ń gbórin mi dẹ̀ ń gbórin olórin kankan ní Nàìjíríà yìí tí máa gbórin sára kí n gbọ́ Mali music kí n gbọ́ Yusundu Salif Keita kí n gbọ́ Baba Mal kí n bá àwọn tẹ́ gbórúkọ wọn tẹ́ pé bóyá Senegal àwọn tí máa ń gbọ́ nìyẹn. Then ní Nàìjíríà bí bàbá wa Haruna Ìṣọ̀lá Kásùmù Àdìó tí òun àti bàbá náà jọ jà fọ́pọ̀lọpọ̀ ọdún tán búra àwọn tán ṣe rẹ́kọ̀ táwọn méjì jọ rí ni mo máa ń gbọ́ yẹn náà lórí internet. Then Àyìnlá Ọmọwúrà then Jaigbade Àlàó
bàbá yẹn kọ́ ló ń fọrún kẹwọn nílọrin àwọn tí máa ń gbọ́ nìyẹn Wàsíù Àyìndé Alhaji Wàsíù Àyìndé Ṣásínà Peters àwọn tí wọ́n o ti understand so pé tabamu kì í sinra de bàbá wa àti bísọ̀bì àwọn tí mo tún lè fojú jọ nìyẹn. Can I tell you something? Yes. Pasuma Alabi. kì í ṣe mentor mi o ṣùgbọ́n àwọn tí mo ń gbé dànsákì fún nínú iṣẹ́ orin yìí Akúrédé Òṣùpá. Alhaji Òṣùpá Saheed àwọn tí mo ń gbé dànsákì àwọn tí wọ́n fẹ́ tán drive bọ̀ lẹ́yìn àwọn tán di sọ pé Barrister ló dá sílẹ̀ Alhaji Kollington náà wà so irú Alhaji Kollington sìn àwọn náà mentor mi ní gbogbo wọn yẹn nítorí ẹnikẹ́ni tó bá create style táyé gba tiẹ̀ kò easy. Anybody tó bá ti múra sí iṣẹ́ orin bàbá jẹ́ hip hop bàbá jẹ́ kínní kan mo máa gba tiẹ̀ ni. Wọ́n sọ̀rọ̀ ọmọ celebration yẹn mo fẹ́ràn ẹ̀ bí ojú. Ìyẹn Zazu. Ó mo máa fẹ́ràn ẹ̀ ju. Ọmọ Lálọ́mí. Bẹ́ẹ̀ni. Kí lè rí ara rẹ̀ tẹ̀bi fẹ́ràn rẹ̀? Ọ̀dà ta ló kọ́pí? Kò kọ́pí èèyàn kankan. Tí mo rí lára ẹ̀ náà ni. Ìyẹn ni pé ó dá wà. Lifestyle ẹ̀ gan náà dá wà. Kàn rọ̀yàn. Ẹ tá a lè fi wé bóyá reincarnation bàbá Fẹlá. Tó jókòó sí odò òun Fẹlá dúró sí Kàlàkùtà ẹ̀ òun jókòó sódò Gúbà ẹ̀ ó dẹ̀ ń control òun náà láwọn nígbà tó ní staff lọ sí Lẹ́kì òun náà ní republic tiẹ̀ tó ti ń pàṣẹ. O ti gẹ́ ẹnu sọ́nsìn so it's a local level musician tó dẹ̀ ń lọ pẹ̀lú àwọn èèyàn gíga tó dẹ̀ mọ̀ tó ń ṣe. tí tó fi jẹ́ pé tó ní sẹ́nà Amẹ́ríkà fi tó fi fa collabo. tẹ́ ẹ bá sọ fún pé tẹ́ ẹ bá ní èèyàn burúkú ni fine wèrè ni good òun náà ti pèrè wèrè already ìka Áfíríkà ló tún pèrè so kan tó wọn yẹn dẹ́ ṣe content ni kí wọ́n lè má bàa kúrò lọ́jà lórí Facebook lórí online so kúrò ẹ lè bú lọ́la ẹ lè bú kò sí nǹkan tó kàn so káwọn èèyàn náà ronú ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ láti create style fúnra wọn láti ṣe dáadáa. Ṣé ẹ lè gbà mí láyè kí n yọ̀ǹda nọ́mbà yìí sí orí àti àgbáyé? Ó yá fún àwọn èèyàn. Nọ́mbà bá mi Láyé Adéez náà lè láǹfààní láti wò lójú screen yẹn fún ẹ̀yin olólùfẹ́ wọn káàkiri àgbáyé tẹ́ fẹ́ bá wọn sọ ohun kan tàbí kejì àmọ́ orí WhatsApp ní kẹ́ ti mọ mẹ́sẹ̀gì wọn ẹ lè má láǹfààní láti lè pè wọ́n tàbí tí ẹ bá pè tí wọ́n bá gbé ó lè jẹ́ máníjà wọn ní ó mọ̀ gbé àmọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní mẹ́sẹ̀gì wọn lórí WhatsApp ọ̀dọ̀ wọn ní ó mọ̀ lọ tí wọ́n máa reply yín. Bàbá ẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí kẹ́ wá bá mi fi. Láìwọlá Àdìsá ni orúkọ mi ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ ètò Olúọmọ Ọlọ́run a máa bù sí àpò yín láti máa ra dátà tó pọ̀ torí many sí ń bọ̀ mọ̀rìwó lẹ́sìn wò eégún gan ṣe fẹ́ máa múra ní ohun ẹ̀ lọ́wọ́ so ìyanu máa ṣẹlẹ̀. Olúọmọ làgbà ètò ni o ètò tó gbajúmọ̀ ètò ni o nílẹ̀ ìdámẹ́ríkà ètò ni o lónílé o lálejò ètò ni o fúnilé o fàlejò ètò ni o Olúọmọ entertainment ètò ni o.